liya'budun ọlọ́run bá ní ìdálìjànú lásán àwọn ìjànú pọ̀ gan ọkọ̀ ìjà àwọn ọmọ èèyàn lọ ọlọ́run ní àwọn ọmọ èèyàn náà ìdá wọn lásán illa liya'budun bí ìbá jẹ́ pé ká máa wá sìn mí torí ẹ̀sìn lọ́lọ́run ṣe dá wa nígbà tó wá gbèrò pọ̀ fẹ́ dá wa ọwọ́ dá sánmà gbogbo tó wà ń bẹ̀ oníkọ́ máa wúlò fún wa ọ̀dálẹ̀ gbogbo tó wà ń bẹ̀ ọlọ́run nìkan máa wúlò fún wa ọlọ́run bá dá gbogbo nǹkan sínú ilẹ̀ àti sókè ilẹ̀ ọwọ́ dá wọn mi yàn sábẹ́ rẹ̀ oníkà máa bẹ lábẹ́ sánmà ká máa rìn lérí ilẹ̀ nítorí kankan lọ́lọ́run fi pèpè àgbègbè omi tá a dé sí yẹn bẹ́ẹ̀ bá ń kọ́ warehouse àbí èèyàn ń kọ́ company kìtìkà èèyàn kàn fẹ́ kọ́ kalẹ̀ kọ́kàn tilẹ̀kùn kókó mẹ́ o nígbà ọlọ́run bá ń ma sánmà tí ń dá ilẹ̀ tí sì ń kó nǹkan sábẹ́ ilẹ̀ tí ń kó nǹkan sínú sánmà ó ní ìdí pàtàkì tọ́lọ́run fi ń ṣe kí ni tó fi ń ṣe wọn ni wa ma khalaqna as-samawati wal-ard wa ma baynahuma la'ibin ọlọ́run bá ní sánmà tilẹ̀ tá a dá àdá nítorí eré adá nítorí nǹkan pàtàkì kan ni. ìdípa ń ṣeré láti dá sánmà tilẹ̀ ọlọ́run wá ń sọ ní pàtàkì tó fi dá sánmà tilẹ̀ ó nítorí ẹ̀yin ọmọ èèyàn kẹ́ni wá máa sìn ní lábẹ́ sánmà àti lérí ilẹ̀ ìmọ̀ wá mú orí fún yín látòkè sánmà kìí sì mú orí jáde láti inú ilẹ̀ fún yín àti bára wa láyé náà kí la wá ṣe láyé jàmá kí la wá ṣe láyé jàmá àwa ṣẹ̀sìn nítorí ẹ̀sìn láti ń kàwé ẹni bá kàwé tí ọ̀sẹ̀ sìn máa ó ti lọ lórí ibú ọlọ́mọsọ wa ń bẹ ọlọ́mọsọ àìsàn wa ń bẹ ẹni bá ń kọ́ṣẹ́ tí ọ̀sẹ̀ sìn ẹni tí bá ń ṣòwò tí ọ̀sẹ̀ sìn ẹni tí bá ń ṣiṣẹ́ ọwọ́ kan tí ọ̀sẹ̀ sìn ní tí ń ṣe yẹn ọlọ́run bá láàánú kó ṣe kó lè bá ọ̀rọ̀ ọlọ́run láti kírun láti fi ṣe lọ́nà ẹ̀sìn gángan níṣẹ́ wa ọba ti jí láàárọ̀ báyìí ẹ̀sìn láàmà ṣe tí ló fi sún ẹ̀sìn náà pàtàkì jù wọ́n mọ̀tìlúbù inda intiqalina min hadhihi dunya òun náà lọ́lọ́wọ́ bọ́ wà bèèrè lọ́wọ́ wa tàbí ti jáde láyé ṣẹ́ni bá ṣe jòkó lẹ́yìn ẹ̀mí wọn padà bọ́jọ́ kan òṣèlú kan tí ń bẹ nínú àwọn adáwà àtàwọn tí wọ́n ń bọ̀ tí wọ́n ní padà kú ọlọ́run ní ayọ̀ alladhina amanu ẹ̀yẹ́ dùgbà bóòdù ittaqullaha haqqa tuqatihi ọlọ́run bá ní ẹni bẹ̀rù ọlọ́run ọba bó ṣe yẹ kẹ́ bẹ̀rù wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ jáde láyé àfi kẹ́ jáde ní muslim tí wọ́n bá gbókú ẹ jáde láyé ọlọ́run bá ní òkú tí wọ́n gbé jáde yẹn ó gbọ́dọ̀ jẹ́ pé mùsùlùmí ni wọ́n gbé jáde tó bá yẹ lọ lè kú sínú ẹ̀sìn mi bọ́ọ̀ bá yẹ lọ lè tán sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam èèyàn pàdé ọlọ́run dáadáa nìyẹn ẹni tí a bá ti pàdé ọlọ́run dáadáa ọlọ́run ní iná lòun fi sí jàmbá ọlọ́run ní inna dina inda Allahi al-Islam kẹsàn-án wọn bá wà á dàrú wípé ìwọ ni ká ṣe inú àwọn ẹ̀sìn ọlọ́run wá ní ẹ̀sìn pọ̀ àmọ́ ẹ̀sìn tó ń fọwọ́ sí ìsìláàmù nìkan náà ni ó ọmọ rẹ ti ń ṣẹ̀sìn mí lọ́ọ̀lẹ́ pè padà ìyàwó rẹ ọkọ rẹ ti ń ṣẹ̀sìn mí lọ́ọ̀lẹ́ pè padà ẹbí rẹ ti ń ṣẹ̀sìn mí lọ́ọ̀lẹ́ pè padà wallahi ọlọ́run bá ní inna dina inda Allahi al-Islam ọlọ́run bá ní ẹ̀sìn tọ́jọ́ tó ń oná ní Islam gbogbo ẹ̀sìn tó kù ọlọ́run bá ní kì í ṣẹ̀sìn ẹ̀sìn ṣaitan ẹ̀sìn ìbílísù ẹ̀sìn àwọn àlùjànnú ọlọ́run wá sọ fún wa yí pé ọ̀run tá ń lọ yẹn òun náà ní ibùsinmi wa à ń lò lè sinmi lọ́run ní gbogbo ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ láyé ilé ayé ilé wàhálà ni ilé fìtínà ni ilé ìdààmú ni ọlọ́run ní pẹ̀lú ìdààmú náà laqad khalaqna al-insana fi kabad àwọn aládá yín sínú ìdààmú yẹn àmọ́ ẹ̀ gbọ́dọ̀ mọ́sìn wá o gbọ́dọ̀ tó ní pé báyà inú rẹ̀ ń bàjẹ́ àbọ̀wọ́ rẹ̀ òtí tó ń fẹ́ kó lóò kírun ọmọ kírun níjọ́ ìdùnnú ọmọ kírun níjọ́ ìbànújẹ́ ọmọ kírun níjọ́ ọ̀fọ̀ ọmọ ọlọmọsíláṣí jọ́ mi báyọ̀ ọmọ rẹ̀ ní lọ látara orí tọ́lọ́ ń ṣe fún ọmọ ọlọmọsíláṣí jọ́ mi ọmọ sunkún lọ ó dé mọ́sálásí gbà mí ó dúpẹ́ ó dé mọ́sálásí gbà mí ó bù ẹkún ọlọ́run bá ní gbogbo ipò kíkò tẹ́ bá wà àti ṣíṣí tẹ́ bá wà ẹ̀mẹ́dì ó dí ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run ọmọ yẹ bìtẹ́ gẹ́gẹ́ dàdí islam yìí nà ọlọ́run ẹni tó bá mú ẹ̀sìn mi yàtọ̀ sí islam ọkàn ló ní mẹ́sìn mi ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ ni ó ẹ̀sìn christianity ni ó ẹ̀sìn àwọn Júù ni ó ẹ̀sìn àwọn India ni ó ẹ̀sìn ọ̀lẹ́sìn gan ẹ̀sìn kan lòun náà wọn lágbájá free thinker ni pé òye sẹ̀sìn kankan
àyíṣẹ́sẹ̀ kankan yẹn gan ẹ̀sìn ni òun náà ni kúfù ẹni tí ọ̀sẹ̀sẹ̀ kankan àtẹni tí ń bọ́gi bákan náà làwọn méjèèjì lọ́dọ̀ ọ̀nà ó sì ní sẹ̀sì ọlọ́run lóhun dáhùn sílé ayé alam ahad ilaykum ya bani adam alla ta'budu shaytan ọlọ́run bá ní ẹgbàdéhùn kẹ tó kú lọ́rùn wípé ẹ̀ ní sí èso innahu lakum aduwwun mubin ọ̀tá yín lè sùn wa an ibuduni èmi lẹ́ máa sìn èmi ní kẹ́ máa sìn hadha siratun mustaqim kẹ́sì ní ọlọ́run nìkan náà lójú ọ̀nà tọ́tọ́ bẹ́ẹ̀ bá ti ń sẹ̀sì mí ojú ọ̀nà tó wọ́lẹ̀ rìn mórí tó ga jù tọ́lá máa ṣe fún yẹn àdẹ́bìnrin yẹn máa yuridillahu bihi khayran yufaqihuhu fid-din àdẹ́bìnrin tọ́lá ọba aláàbá fẹ́ dáyà lọ́lá ọlọ́run fún lẹ́sìn yóò sì fún lágbọ́yé rẹ̀ àgbọ́yé lọ́dàrú láàṣẹ mayàtọ̀ láàrin àṣà àtẹ̀sìmá ẹ̀yọ́ màyá mi ọlọ́run níbi wálé ìjọ àlùkìyámà ìpé kí ló dé tí wò lówó kí ló dé tí wò kọ́lé kí ló dé tí wò ra mọ́tò kí ló dé tí wò nílẹ̀ kí ló dé tí wò bímọ ọlọ́run ní béèrè ẹ̀mọ́ tí ó béèrè kí ló dé tó sìn mí nìkan ní ó béèrè olúwa mọ́ yẹ̀bùtẹ́ gẹ́gẹ́ ìlànà Islam ó ní ẹ̀lẹ́ sọ́ra ayé o gbogbo ẹni tó bá lè mẹ́sẹ̀ kálẹ́sìn tí ń ṣe yàtọ̀ sí Islam pẹ̀lú àyùn kìbá lámìnà gbogbo wàhálà tó bá ṣe ọlọ́run láà nígbà lọ́wọ́ yìí owó fẹ́ àkàrà tó tọ̀ wọ́n bá wá kú tó bá bọ́ sí àkàrà nínú ìkásìrì yóò bá rẹ̀ láàrin àwọn tí wọ́n ṣòfò àwọn tó fò sí ẹjẹ́ pé bọ́ọ̀bá bímọ tí ó mọ̀ sí Islam ó ti bímọ bọ́ọ̀bá níyàwó tó sí Islam ó ti fẹ́yàwó ọba lọ́kàn tó sí Islam ó ti lọ́kọ̀ gbogbo tó ọba ń ṣe tó ọba tí ọba jẹ́ orí Islam ṣe níbi iṣẹ́ ó ti ríṣẹ́ iṣẹ́ kò ń ṣe yẹn ọlọ́run bá ń torí pé wọ́n kú láyé tó ọba mùsùlùmí kú wọ́n bọ̀ wá ṣòfò lọ́rùn bọ́lá ti sọ́nà mọ̀sọ́ yẹn wọ́n wọ́n fil akhirah minal khasirin wọ́n wá bẹ̀rẹ̀ àtẹ̀mí orí kọ̀ṣẹ́ nìkan tó rùn dá lójú ipò ibi tọ́lá ọba fi wá sí a máa sìn a máa wá bẹ̀ẹ́ mo wá bẹ̀ẹ́ àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo àwọn tí wọ́n gbọ́ mi àtọmọdọ́mọ wa ọlọ́run ní tí wọ́n sẹ̀sìn mẹ́lẹ̀ Islam àwọn tí wọ́n ti sá lọ ọlọ́mọ sábà darí wọn padà ẹ̀yọ́ bàyá mi nílẹ̀ Islam kí làwọn ń pè ní Islam náà huwa al-istislamu lillahi bit-tawhid òun náà ni ojúwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba pípọ̀ nìkan náà lọ́ba ti ń darí ayé ọba yìí nìkan náà lọ́ba tá a sì sìn ó nígbà pé kankan bẹ tí tó ń darí ilé ayé innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun ọlọ́run bá ní gbogbo tí wọ́n bá ṣẹlẹ̀ lérí ilẹ̀ ẹnìkan náà ní máa ń pàṣẹ òun náà lọ́lọ́ tó bá ti ní kun fayakun nìkan náà ó sì máa rí bẹ́ẹ̀ má rí bẹ́ẹ̀ má pẹ̀lú àṣẹ ọlọ́ni má ní pẹ̀lú àṣẹ ọlọ́ni má ní má pẹ̀lú àṣẹ ọlọ́ni òjò tí ń rọ̀ ọlọ́run ní rọ̀ ẹni tí ń kú ọlọ́run ní pa èyí tí wọ́n ń pè ní tàwíìdì nìyẹn o làwọn bàbá ń jọ wọn ní awwaluha tawhidu was-salah thumma siyamu ba'dahu zakah awwaluha àkọ́kọ́ ẹ̀sìn tawhidu òun náà ní kọ́ gbàlágbọ́ ife aláǹbẹ lẹ́yìn náà wàá gbà kú òun ní ń dá ṣiṣẹ́ ẹnìkẹ́ bá ṣiṣẹ́ rẹ̀ onísọ̀yẹ̀dọ́lówó onísọ̀yẹ̀dọ́lọ́sì ọba yìí ní gbẹ̀yànga onírẹ̀yàn lẹ̀ ẹni tí ò tí ga kò gbọdọ̀ tó pé àwọn ayé lọ́sọ̀ ọ̀hún dàbá yìí ayé kan kádàrá ní tẹ̀lé kádàrá gẹ́gẹ́ bí mọ́tò tí ń wà wá ibi mọ́tò bá lọ lálọ́ ọlọ́run ò fọwọ́ ayé bọ kádàrá ayé gan fúnra rẹ̀ ọlọ́run ọba ń darí òun náà pẹ̀lú kádàrá tọ́lọ́ nǹkan máa tó bá jẹ́ pé ayé ní bá darí kádàrá ni inú ọba ti run ayé eré ọba ti fọ ayé ọmọ ayé ọba ti kú bẹ́ẹ̀ ni ayé gan fúnni náà ọba ti kú kò fẹ́ kú ẹnìkan ló pa ẹni pa ayé ńlọlọ́run kì í sáyé òkú ìsọlọ́run òkú sì ní agbára kankan tó lè ṣe nínú tọ́lọ̀ ọba dá sílé ayé ẹja fẹ̀mí wa kọ́ sọ́dọ̀ ọlọ́run eléyìí náà ń pè ní tawhid ọmọ wa ṣe lọ́run onìkan náà lọ́wọ́ máa ṣe òní sìnkà mi lẹ́yìn náà a máa wá gbìyànjú wọlé kéyàjú lákòókò tọ́ ọ máa tẹ̀lé àṣẹ ọlọ́run ẹni bá tẹ̀lé àṣẹ ọlọ́run yóò máa yàtọ̀ láàrin àṣà tó dáa déjì ọ̀dà wọ̀lùbárà àtúmìnà ṣèkì wà á lè gbogbo àwọn tí wọ́n ń bọ òòṣà àti òòṣà tí wọ́n ń bọ òní bá wọn ṣe kíní òní bá wọn ṣọ̀rẹ́ òní bọ òrìṣà òsì ní máwọn tẹ́ ń bọ òrìṣà lọ́ọ̀rẹ́ ayò ọ̀tọ̀ ní ká máa ṣe dáadáa sí non-muslims ẹni tí ì ṣe mùsùlùmí ẹ̀sìn ní a máa ṣe dáadáa sí ọmọ ogun lówó tẹ́bí wọn pa ogun lóúnjẹ ọmọ náà lọ́wọ́ wọ́n bá rí ogun lóògùn àmọ́ ó ní bá a ṣẹ̀sìn tí ń ṣe kíní ẹ̀sìn tí ń ṣe nígbà náà ló ti ń jẹ́ muslim ó lè pẹ́rẹ́ muslim kọ́ ọmọ wa bá wọn ṣẹ̀sìn tí ọlọ́run bá aláàkórira torí ẹgbẹ́ muslim lọ́rẹ́ ọlọ́run wọ́n wá gbé nǹkan kan kalẹ̀ tó jẹ́ opposite ọlọ́run ìwọ́n náà wá lọ bẹ̀ ọwọ́ lọ́rẹ́ ọlọ́run ni ọ́
ntí inú ọ̀rẹ́ rẹ̀ ò dùn sí inú tiẹ̀ náà gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ dùn sí ìdágbé ní Islam yẹn. wọ́n fi kó hádà dín káwá gbé ẹ̀sìn yìí ó ṣe pàtàkì púpọ̀ nílẹ̀ Yorùbá lè ní ọ̀pọ̀lọpọ̀ wa aslamna agbàsílá wọ́n náà tó kiri jahiliya al-aadata sayyi'a a máa fi àwọn àláàdà tá à ń ṣe nígbà tí àti Islam àfilẹ̀ àtúnbà lọ àwọn adomọ́sílá àwọn ń ṣe Islam half à ń ṣe bọ̀rìṣà half à ń ṣe àṣà tó lọ́wọ́ òfẹ́ al-aadatu sayyi'a ẹ̀rí gbogbo àwọn àláàdà àtàwọn àṣà tí ó dáa ọlọ́wọ́n bá aláàlẹ́ wa jìnnà sí táwa jẹ́ Muslim ẹ̀já jẹ́ Muslim ọlọ́wọ́n fẹ́ half ọlọ́wọ́n fẹ́ dájú ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà amanu ẹ̀yẹ́ nígbàgbọ́ òdodo udkhulu fi sílímì káfà ọlọ́ni ẹ̀wọ̀nù Islam pátápátá tọwọ́ tẹsẹ̀ ẹ má ṣe ìdajì Islam wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ti sọ yẹn síwájú ọlọ́run ní wala tattabi'u khutuwati shaytan ọlọ́run bá ní ẹ má tẹ̀lé àwọn ìlànà shaytan tó là kalẹ̀ ẹ̀wọ̀nù Islam pátápátá ẹ̀dá tó wà lọ́wọ́ yín lẹ̀ àṣà tí ọ̀dà ẹ̀fí lẹ̀ tọ́lọ́run ló ní ọ̀dà ànábì ló ní ọ̀dà kọ̀dá náà ni innahu lakum aduwwun mubin èsù lọ́la àṣà burúkú ọlọ́run ní ẹ má tẹ̀lé sù tọ́lọ́run bá ní ẹ̀fàṣà kan lẹ̀ tá ànábì ní ká ẹ̀fàṣà kan lẹ̀ fihi mahlaka wa mafsada aburú kan bẹ́ẹ̀ fún wa àdáwò kan bẹ́ẹ̀ fún wa ẹkún bẹ́ẹ̀ fún wa ìbànújẹ́ bẹ́ẹ̀ fún wa àti bọ̀tàbù bẹ́ẹ̀ fún wa iná ọlọ́run bẹ́ẹ̀ fún ọjọ́ ìkẹyàmà lọ́lọ́run fi lẹ́ pàṣà yìí tì eléyìí ní ká ẹ máa ṣe kíni eléyìí ká ẹ máa ṣe al-aadatu qisman èyí tá à ní tara wa tá à sì ní parọ́ tá à sì ní sọ tí ò rí bẹ́ẹ̀ òun náà ní ká lè mọ̀ pé àṣà ní gbogbo òlu ayé àtàwọn lágbáwá o àtàwọn dúdú o àtàwọn òyìnbó o àṣà méjì ní máa ń bẹ nínú ìlú alhassana àṣà tó dáa nítorí ọ̀dà ni pé ọba ọ̀rọ̀ ọlọ́mù ó sì bá ọ̀rọ̀ ànábì mu ẹlẹ́ẹ̀kejì ó náà al-aadatu sayyi'a àṣà tí ọ̀dà ìkílódé tí ọ̀dà nítorí òjò dáa ni pé wọ́n takò Al-Qur'an ó sì takò àdísì Ànábì wa Muhammad bẹ́ẹ̀ bá ti wá jẹ́ Muslim kí lè yàn máa tẹ̀lé Ọlọ́run sọ Ànábì sọ Ọlọ́run ní yá ayọ̀ lẹ́dínà amanu ẹ̀yẹ́nu gbàgbọ́ òdodo tẹ́ẹ̀tì gbàgbọ́ tẹ́ẹ̀tì kúrò nínú ẹ̀sìn míì tẹ́ẹ̀tì di Muslim àti Allaha wa àti Rasula ẹ máa tẹ̀lé Allah Qur'an ẹ sì máa tẹ̀lé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tàbájú ní gbàgbọ́ òdodo àwọn òpétọ́ àṣàlábáyì àwọn bàbá wa ni wọ́n máa ń ṣe é tàtó dáyé àwọn náà bá wọn lérí ẹ̀ yóò wà ní yásítìkì tá a máa fi wọn àṣà yìí dá ẹjá ṣe ẹjá wọnú Kùránì sọ́lọ́run ní a máa ṣe a máa wá bá a lọ àṣà ilé yìí ọ̀dà kí ló dé tí ọ̀dà sóde ní mú púrúfù wá pé ọ̀dà pẹ̀lú bá ní kíní kan ọ̀dà yóò fún wa lẹ́rìí o yóò fún wa ní àdẹ́lì yóò fún wa lẹ́rìí ipe ìdí mo fi ní ọ̀dà ni pé Ọlọ́run sọ báyìí ipe kódà Ànábì sọ báyìí ó ní kódà tàbájẹ́ Muslim àṣàtì ọ̀dà yẹn wà fílẹ̀ lillahi wa rasulihi nítorí Ọlọ́run àti nítorí pàdé lẹ́bi ní káṣe kí ni káṣe sílẹ̀ Ọlọ́run sọ ayà kan táǹkì mọ̀ pé àwọn àṣà dáadáa ó wà Ọlọ́run bá ní ó ti lẹ́ àfọwà Ọlọ́run bá ní ìyá Ànábì máa ṣàmójúkò fáwọn èèyàn wa'mur bil 'urf wà á pàṣẹ ipe urf al-'urf àṣà ni wọ́n pè bẹ́ẹ̀ àwọn àṣà tí wọ́n ń bá lọ tó dáa kọ́ máa bá lọ wà a'rid 'anil jahilin wọ́n wá kú lọ́dọ̀ àwọn aláìmọ̀kan àwọn alásàkásà àwọn alásà tí ọ̀dá a'rid 'anil jahilin a'rid 'anil jahiliyya 'anil 'adati sayyi'a àìmọ̀kan ní máa mú yàn sàṣà burúkú àṣà burúkú gan àìmọ̀kan lọ́lọ́ ń pè é àwọn tí wọ́n bá ń sàṣà tí ọ̀dà aláìmọ̀kan ni wọ́n ìbá gba dẹ́kítọ́rẹ́tì ìbá ní mástàsì ìbá jẹ́ mẹ́dí dọ́kítọ̀ ìbá jẹ́ ẹnjìníà ìbá jẹ́ bísínẹ́sìmán ìbá jẹ́ àfáà ìbá jẹ́ bàbá olówó ìbá jẹ́ obìnrin ìbá jẹ́ ọkùnrin tó bá ti ìfọ́ọ̀fù nínú àwọn àṣà burúkú you are ignorant Ọlọ́run bá pè ọ́ ní aláìmọ̀kan ìdójọ́ wà nínú àwọn aláìmọ̀kan ni pé ọ̀gbọ́n tọ́lọ́run bá sọ ọ̀gbọ́n tá Ànábì sọ ọwá kò nínú ìmọ̀ Ọlọ́run ọbọ́ sínú ìmọ̀ Ṣaitan wal 'adatu sayyi'a ẹ wá rí àwọn àṣà tí ọ̀dà yìí
òun náà ni ó fẹ́ pàtàkì jùlọ nínú ìjókòó wa yìí nítorí pé gbogbo àṣà tó dáa tá à ń ṣe àwa náà mọ̀ kó dáa àwọn àṣà tá à ń ṣe tí ò dáa ọ̀pọ̀lọpọ̀ wa àmọ̀ kó dáa àmọ̀ kó ṣe tóbi tó àwọn àmì àmọ̀ pé ò dáa àmọ̀ pé ò dáa àwọn àká àmọ̀ pé ò dáa o àwọn àká àmọ̀ pé ò ṣe kí ni pé ò dáa làwọn bàbá fi pè jòkó yìí pé àdékáwá ṣàlàyé àṣà wo ni máa mú yàn wọ náà àṣà wo ni mú yàn wà ní Jánnà torí bá ṣe wà yìí jàmá kò sí oore kan tó ga jù nínú oore téèyàn máa ń tọrọ ńlé ayé tó di pé wọ́n lọ́wọ́ bá o mọ́ṣẹ́ ìfúnmi láti Jánnà sórí gbogbo àsìkò tó ládùn àmọ́ ń gbà ọwọ́ amáka wa Mádínà ní àbí òjò ń rọ̀ àbọ̀ wà ní lóru tí wọ́n ní kọ́ máa tọrọ àdúrà gbádùn àmọ́ ń gbà sórí gbogbo tó bá tọrọ ńlé ayé rẹ̀ mọ́fà àlìjánà ṣe nọ́mbà 2 o àlìjánà ni ó fi ṣe nọ́mbà 1 wípé ọlọ́wọ́ wọn ṣàṣìṣe mílọ́mọ àlìjánà lẹ́yìn náà wọ́n ṣe wá tọrọ ẹ̀mí gbogbo wọ́n tọrọ àlàáfíà wọ́n ṣe wá tọrọ ọmọ wọ́n bá fẹ́ ṣe mistake torí pé bàbá tí kò lé ayé kò sí ìkankan tẹ́nìkọ̀ọ̀kan wa tó kù tá a máa retí mọ́ lọ́dọ̀ Ọlọ́run tayọ̀kọ́ lòun fi wá sínú àlìjánà kó dẹ̀ fi àwọn ọmọ náà sínú iná rẹ̀ kọ́lọ́mọ ṣe wá lọ́mọ náà o ọlá agbára Ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-'adatu sayya sa'bun tarkuha wọ́n lè yí tá à ní tara wa òun náà ni pé àṣà burúkú àṣà tí ọ̀dà ó lé lára wa láti fi lẹ̀ ẹlòmíì ibi tí ó gbádùn àṣà dé wọ́n bá ka àyà fún tí wọ́n kà díìsì fún a ní Ọlọ́run ọba aláàtí sọ tiẹ̀ ànábì náà ti ṣe kí ni ànábì náà ti sọ tiẹ̀ báwa ṣe máa ń ṣe nílẹ̀ tiwa nìyẹn gbogbo tí wọ́n ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa tábí takòtò Ọlọ́run tàbí ọlọ́mọdé ọ̀ṣẹlẹ̀ sí wa ṣẹ̀rí mọ́nì tí aláàní ẹ̀ a lè ní mọ́nì ó dìgbà tábà da àṣà burúkú lẹ̀ àṣà tí ọ̀dà ó dìgbà tábà da lẹ̀ Ànábì ní la yu'minu ahadukum Ànábì ní kọ̀ọ̀kan yín lè tí gbàgbọ́ lè tí ìdólùgbàgbọ́ òdodo hatta akuna ahabba ilayhi min waladihi títí tẹ́ fi nífẹ̀ẹ́ mi gbà wọn mọ́tẹ́ bí lọ wa walidihi lè tí ìdólùgbàgbọ́ òdodo títí tẹ́ fi nífẹ̀ẹ́ mi gbà wọn bàbá yín lọ àwọn bàbá tó bí yín lè tí ìdólùgbàgbọ́ òdodo onígbà tẹ́ bá nífẹ̀ẹ́ mi gbà wọn bàbá yín lọ àwọn bàbá yín tó gbé àgbékalẹ̀ àwọn àṣà sílẹ̀ Ànábì ní lè tí gbàgbọ́ wan nas ajma'in Ànábì ní lè tí gbàgbọ́ onígbà tẹ́ bá nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ súnmọ́ mi ju gbogbo àwọn èèyàn tó wà láyé lọ tọ́jú pé tẹ́mi bá ti sọ̀rọ̀ ẹ̀yìn mi lẹ́tò sí táwọn bàbá kan bá ti sọ̀rọ̀ ẹ̀yìn nítòsẹ́yìn wọn nígbà tó ti ta gbọ́n tẹ́mi Ànábì fẹ́ Ànábì nígbà náà lẹ́ tó di olùgbàgbọ́ òdodo ọlọ́mọṣà fàwa náà sínú wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa lè ní a ní bùkátà sí kálọ̀lì gbàgbọ́yé ẹ̀sìn wa àdáàtú nínú àwọn tí àwọn àlùfáà wa tí wọ́n ń ṣàlàyé fún wa wọ́n ní Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ó jẹ́ òye wa wípé ó ní báwọn yẹn ṣe ń ṣe Mákà tẹ́lẹ̀ ó láwọn kan tá Ànábì bá ní Mákà ó ní bí wọ́n ṣe ń ṣẹ̀sìn ó ní bí wọ́n ṣe ó ní àwọn àgbàgbọ́ tí wọ́n ní lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ wọn láwọn ìṣe àti gbogbo àwọn ayẹyẹ àti bí wọ́n ṣe ń ṣèkú bí wọ́n ṣe ń ṣèyàwó bí wọ́n ṣe ń rówó bí wọ́n ṣe ń tajà bí wọ́n ṣe ń rajà gbogbo ẹ̀ ló wà ní Mákà Ọlọ́run wa sọ fún Ànábì pé afa hukumarija ìní yàtí ẹ gbogbo sallallahu alaihi wasallam Ọlọ́run bá ní èrè Ànábì sọ fún wọn yìí pé ṣé àṣà aláìmọ̀kan àṣà ìmọ̀kan yẹn yẹ̀bùbùn yẹtùlùbùn òun ni wọ́n máa ṣe wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun Ọlọ́run bá ní kò sí àṣà tó dáa tó àṣà tó wọn Ọlọ́run gbé kalẹ̀ o fáwọn èèyàn tí wọ́n bá ní àmàdájú nípa Ọlọ́run sọ̀rọ̀ ọ̀wá ń sọ pé àṣà náà sọ báyìí ọ̀wọ̀ mọ̀ pé al-Islam òfin Ọlọ́run lérí ilẹ̀ àṣà Ọlọ́run shari'atun rabbaniyya al-Islam shari'atun ilahiyya samaniyya Ọlọ́run ọba ló ń sọ kalẹ̀ látòkè sámà ọba tó dá wa tó sì máa tó rí bẹ́ẹ̀ fún wa wal-'adatu ọmọ pé àṣà fikratun insaniyya àwọn ọmọ èèyàn ni wọ́n rò ó pẹ̀lú ìmísẹ́sù èyí ni àwọn àṣà tí ọ̀dà àwọn àṣà tí ọ̀dà kan ló dá kalẹ̀ jama àwọn ọmọ èèyàn pẹ̀lú ìtọ́nisọ́nà èṣù tẹ̀bánásà kan
tí ọ̀dà ẹ̀rì fáwọn èèyàn kan náà gbé kalẹ̀ ta ló fi mọ̀ wọ́n pé ká máa ṣe rú ẹ̀ ìbílísù nínú ìbílísù àtọ́lọ́hùn ta ló dúra wọn lọ ta ló dá ìbílísù jàmá àṣà tá à ń ṣe kẹta ló dá ilé ayé tá a ti báṣà yẹn ta ló dá àwọn bàbá tó báṣà yẹn kalẹ̀ ta ló dá wọn nígbà wọn ò sí láyé mọ̀ ọ̀dọ́ ta dá padà sí ọ̀dọ̀ Ọlọ́run tó bá mọ bọ́lọ̀ ṣe tó òun kéré àṣà ọwọ́ wa gbé títóbi fọlọ́run ọba lérí àṣà àmẹ́ni tó bá mọ títóbi Ọlọ́run yóò máa sọ fún yín pé àfà gbogbo kéwúta ẹgbẹ́ kalẹ̀ yẹn báwo ṣe ṣe làwọn ṣe kí ni làwọn ṣe yẹ o tọ́lá mọ́tà sọ níbẹ̀ Ọlọ́run ọba wa ó ní wa idha qila lahum ittaba'u wa idha qila lahum ittaba'u Ọlọ́run ọba ní tí wọ́n bá sọ fún wọn yín pé ittaba'u ma anzala Allah ẹ tẹ̀lé tọ́lọ̀ sọ̀kalẹ̀ látọ̀kẹ́ sábà ẹ tẹ̀lé Islam ẹ tẹ̀lé òfin Ọlọ́run qalu Ọlọ́run bá láwọn gẹ̀gẹ̀ yọ sọ pé bal nattabi'u ma alfayna alayhi aba'ana wọ́n ní ìrọ̀ àwọn tẹ̀lé táwọn bàbá wa fi sílẹ̀ tá a bá lọ́wọ́ àwọn aláwọ̀ kana aba'uhum Ọlọ́run bá ní àwọn bàbá yìí la yaqiluna shay'an mọ̀ bí wọn nílà àgá ìtò mi Ọlọ́run mọ̀ bí wọn ò sí làákà yìí tí wọ́n ń ṣe yẹ wọn ò ró jinlẹ̀ wala yahtadun wọn ò sì mọ̀nà ọ̀dọ̀ mi ní ìmọ̀nà wà tèmi ní ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé táwọn bàbá yìí àṣà tó náà bá rí fáṣí ìsásà tó dáa ni àṣà tó dáa kó àṣà tí ò dáa torí àṣà tó dáa àti tí wọ́n sọ̀kalẹ̀ àti sánmà wọn ò ní takora wọn ṣe rí àṣà tí ò dáa ní tí òjò dáa ni pé wọ́n takò tó sọ̀kalẹ̀ láti sánmà Ọlọ́run bá ní tí wọ́n bá wá sọ fún wọn yí pé tẹ̀lé tọ́lọ́run sọ̀kalẹ̀ láti sánmà wọ́n mọ̀ wá ní ìtàwọn bàbá àtàwọn èyí tí wọ́n fi sílẹ̀ làwọn ọmọ ṣe kíni làwọn ọmọ tẹ̀lé àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí jàmá àbí Muslims ṣé Mùsùlùmí ni wọ́n àwọn kèfèrí àwọn ni wọ́n sọ táwọn Mùsùlùmí wọ́n sọ jàmá àwọn kèfèrí wọ́n sọ lọ́rọ̀ yìí wọ́n ò lè ní àti ẹ náà láàfin wá ní máa sọrú ẹ̀ nídòkó yìí nígbà mú bá káyà fún yín tí mo ṣàlàyé àwọn àṣà tí ò dáa tí mo sì mú àyà wá nu Kùránì tí ò fi dáa tí mo bá di ìsìn wá tí ò jọ dáa ìjẹ́ nìkọ̀ọ̀kan wa sáwa náà ṣé a sọ pé ìta bálọ́dà bàbá wa láàmà bá lọ ní àbá yí padà pé nígbà tọ́lọ́run ti ní ọ̀dá yẹn àti tẹ̀lé tọ́lọ́run èwo láṣẹ ń bẹ̀ á tẹ̀lé tọ́lọ́run wàláhì ó lé o àṣà lé o àṣà nira o àṣà tóbi lẹ́nu àwọn èèyàn o torí pé àti bá a sábà ẹ̀jẹ̀ káyà yẹn fún ẹlẹ́kẹ̀ẹ́ sí وإذا قيل لهم اتبعوا Ọlọ́run bá ní tí wọ́n bá ń sọ fún wọn táwọn òjíṣẹ́ wọn bá ń sọ fún wọn yí pé اتبعوا ما أنزل الله ẹ tẹ̀lé tọ́lọ́run sọ kalẹ̀ ẹ tẹ̀lé Qur'an súnà náà kọ́ta lọ́sọ̀ kalẹ̀ jama Ọlọ́run ló sọ súnà kalẹ̀ àbọ̀lọ́run kọ́ sọ súnà kalẹ̀ Ọlọ́run ló sọ súnà kalẹ̀ ànábì kì í sọ súnà fúnra o Ọlọ́run ló ní ọmọ sọ o ló fi sọ fún wa pé rákà méjì làṣùbà àbí wọ́n ní rákà méjì ní Qur'an oníraka mẹ́rin gúúsùrì nínú Kùránì pẹ̀lú ní kọ́tọ̀ máa gbé láka méjìlá agínjímà Ọlọ́run ní sọ súnà kalẹ̀ gbọ́gbọ́gbọ́ Kùránì gbọ́tọ̀ gba súnà bọ́ ìṣe Muslim ìgbà tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbàgbọ́ tá a ń kírun tá a bá sọ lérí ìrun kí ló dà máa fi ìrun lẹ̀ tá a dárun pé àlùwàlá mi ti já kí ló jálùwàlá yìí só nínú súrà wo ni só wà pé máa jálùwàlá nínú àyàwó níbo láti rí jama níbo àwọn àwọn òṣè súnà àwọn òṣè ìsìláàmù lọ́sọ̀ yẹ ọlọ́ni àti ọlá ọdí ẹ̀tẹ̀lé Koran wà àti Rasul àwọn òṣè súnà àwọn òṣè fẹ́ súnà lẹ́sẹ̀ Islam ọfẹ́ gba Koran nìkan gbọ́ ọwọ́ wọn náà pẹ̀lú Koran nìkan tó gbàgbọ́ ni torí òní mẹ́sìn lélẹ̀ ọlọ́ni àtàwàwò kọ̀sọ́ yẹ tá a ṣe súnà lóní méjì láti kí ni láti ẹ̀yọ́mọ̀yá Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wọ́n wá ní ta bá sọ fún wọn yí pé ká nẹ́bí ọ̀sọ̀ fún wọn wọ́n wá ní bali nattabi'u ma alfayna alayhi aba'ana ìtàwọn bàbá wa gbé kalẹ̀ làwọn ma ṣe kíni làwọn ma ṣe ó ti pẹ́ lára wa alfayna alayhi aba'ana walau kana aba'uhum Ọlọ́run bá ní àwọn bàbá wọn yìí la ya'qiluna shay'an wa la yahtadun ọ̀rọ̀ yé wọn àwọn bàbá wọn ò sí lójú ọ̀nà bó láti wá màṣà tí ọ̀dá ìtọ́jà màṣà tí ọ̀dá òun náà ni ká àyà Kùránì tó takò àṣà àbí ká mú hadisi wá tó takò àṣà kò sọ̀rọ̀ mọ́lẹ́yìn rẹ̀ tó bá fẹ́ wọ náà lọ́wọ́
kọ́dà kò ṣe láàárọ̀ ìgbó tó débi bọ́ bá ti kó ń bí ó lè filẹ̀ torí wájú àlèkè àmọ́ ọgbọ́ òṣìmá ó ti gbọ́ al-ulama'u warathatul anbiya àwọn ànábì Ọlọ́run ti lọ àwọn àfáà ni wọ́n rọ́pò wọn ni wọ́n mọ̀ sàlàyé táwọn ànábì Ọlọ́run fi lẹ̀ wa min al-'adati sayyi'a ikhwata al-iman nínú àwọn àṣàtì ọ̀dà tálọ́ lè fi lẹ̀ fil aqida tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ tó ní ṣe pẹ̀lú kíni ìjàmbá tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ ibadatu ghayrillah òun náà ni ká ní kankan tá ń bọ ká ní kankan tá ń sìn tá ń bọ nínú àṣà wa ṣe mọ̀ pé mùsùlùmí náà là ń gbọ́ra wa àwọn nǹkan wọ́n sì ní tí wọ́n ń bọ wọ́n sì ń wá mọ́sálásí tọ́ba di àsìkò tí wọ́n fẹ́ ṣe ọdún yóò ṣe kíni yóò wá bá wọn ṣe a ní ìsìláàmù ní ká má ṣe orò ìdílé èmi wà máyà wá ń sìn àyà tó ní kọ́ mọ́sùrù mọ́sùlá ọ̀pọ̀dà fún kò sì ní pẹ́ mọ́ wàláhì kò ní pẹ́ mọ́ bọ́bá lọ́gọ́rùn ọdún wàláhì ó kéré wájú ọlọ́ kó lọ́gọ́rùn ọdún sí èyí tó kù fún tó ń lò yìí kán fún ọlọ́gọ́rùn ọdún sí ọ̀pọ̀ láwájú ọlọ́ni ọlọ́ni ọgbọ́dọ̀ kú àdúgbò kú sí Islam gbogbo àṣà tí wọ́n bá ń ṣe tó jẹ́ àṣà ìbọ̀rìṣà òun ló ga jù nínú àṣà tó bí Ọlọ́run bá nínú pé wà ní ibùdó ni Ọlọ́run lè bẹ̀rẹ̀ kẹsì náà ádá siratu mustaqim ojú ọ̀nà tọ́tọ́ nìyẹn ẹ má ṣe ṣaitan àwọn máa ń sin igi nílẹ̀ Yorùbá àṣà ni ẹlòmí ò gbé erin yọ máa sin àwọn mí ò gbé omi síwájú wọn ò béèrè pé ta ní kó mi ọmọ sàn ó jòkó tòkúta kò béèrè pé ta lọ́dọ̀kúta ta lọ́dà àwọn gẹ́gẹ́ tókúta lọ́dà àwọn ló ṣe pé téèyàn bá ya gẹ̀fẹ̀rí ọkọ̀ gbogbo irin tó wá gbé síwájú tó ń bọ̀ yẹn sí irin yẹn lọ́dà ọ́ sí irin yẹn náà lọ́dà ara rẹ̀ tó bá ti mọ̀ pé ánsà ni pé kéde kan bẹ tó dáwọ̀ tó sì dá ń tọ̀ ń bọ̀ yóò wá yí ọkọ lọ́wọ́ bá nìkan lọ́gbọ́dọ̀ sí kíni lọ́gbọ́dọ̀ sí Ànábì Ibrahim alayhi salatu wassalam ọba àṣà yìí ọba nínú ìṣẹ̀ṣe wọn nínú àwọn àṣà wọn Ànábì Ibrahim Ọlọ́run wa ń rán wa létí nígbà tí ń bá wọn sọ̀rọ̀ kò dákẹ́ àwọn àfáà náà lè dákẹ́ ìkankan ò ní ṣe ọ́ kò sí tí ó ṣe ọ́ ìjọ tó lò lé ayé Ọlọ́run ti kọ́ kò ní lé kò sì ní ṣe kíni kò sì ní dí bàbá oníṣẹ̀ṣẹ̀ ò lè yí padà Ọlọ́run ni wọ́n ti lò àléhìn nẹ́bà Ibrahim eré ànábì ò sì ka ìtàn Ibrahim fún wa ìdíkọ́ọ̀lù lè àbí yìí nígbà tí ànábì Ibrahim sọ fún bàbá rẹ̀ wò káwùmí yìí ó tún pa àwọn ọjọ́ rẹ̀ náà àwọn aráàlú ẹ̀yà aráàlú ó pa àwọn náà ó ní má ta àbùdù ó ní kílẹ̀ wá ń sè é ẹ̀yin náà lẹ́gbẹ́gì ẹ̀yin náà lẹ́gbọ́ lọ́wọ́ bá yín wálé ẹ̀yin lẹ́yọjú lẹ́yọmú lẹ́yẹtí lẹ́yẹsẹ̀ ẹ̀ tí wọ́n ń kúnlẹ̀ fún ẹ̀ ń béèrè owó lọ́wọ́ ẹ̀ ń béèrè ọlá lọ́wọ́ ẹ̀ ń béèrè ìsọ́ lọ́wọ́ ẹ̀yin ń sọ̀rọ̀ òun ọ̀sọ̀rọ̀ ẹ̀yin gbọ́rọ̀ òun ọ̀gbọ́ gbogbo oníṣẹ̀ṣe tí ń bẹ mí sí ọyẹ kiri lọ́mọ gbé ní sẹ́sọ̀rọ̀ Ọlọ́run bá aláàní ọwọ́ sọ fún ọ pé má ta àbùdù kílẹ̀ wọ́n ń sìn kọ́ọ̀lù náà àbùdù àṣùnáàmà wọ́n sì panupọ̀ wọ́n ní èrè làwọn ń bọ̀ òun là ń sìn fọ́nà tó lù dá àátù fìlà ọ̀dọ́ rẹ̀ la máa ń pẹ́ sí tàbá ní bùkátà kan ọ̀dọ́ rẹ̀ la kó wa kọ́ọ̀là hal yasma'unakum Ànábì Ibrahim ní hal yasma'unakum ṣé gbogbo tí ẹ̀ ń kó bùkátà lọ́dọ̀ rẹ̀ ṣé wọ́n ń gbọ́ istad'una ìgbà tá ń pè wọ́n fún bùkátà yín aw yanfa'unakum ṣé wọ́n ti lóore kátà ti ṣe yín lọ́dọ̀ ní wọ́n ti wá gbóúnjẹ fún yín àbí wọ́n ti wá gbòyìn lówó nulẹ̀ aw yadurrun àbí wọ́n ti wá nà yín lẹ́gba àbí wọ́n ti wá fọ yín lérí àbí wọ́n ti wá háàmù yín wọ́n ti wá bá yín ojú kan náà wọ́n dúró sí i qalu bal wajadna aba'ana kadhalika yaf'alun gbogbo ọ̀rọ̀ tá Ànábì Ibrahim sọ yẹn ọgbọ́gbọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àmọ́ bọ́lọ́ wọn ọgbọ́gbà ọ̀rọ̀ sẹ́bùkẹ́ tó wọ́n nílá kẹ́yì ẹni wọ́n bá tá Ànábì Ibrahim sọ ó ti ṣe kíni ó ti tó ẹgbọ́n tí wọ́n pa nípò tí wọ́n wí bal wajadna aba'ana Ibrahim tó ń sọ yẹn tó ń sọ ọ̀wọ̀ wá létí báwa ṣe bá àwọn bàbá wa tí wọ́n ṣe nìyẹn ìṣẹ̀ṣe tí wá nìyẹn kadhalika yaf'alun bí wọ́n ṣe ń ṣe ńlẹ̀ yìí nìyẹn ẹni bá ń bọ̀ ìṣàwọlé dọ́lọ́gbọ́n ẹni bá ń ṣe ń bọ̀ ìṣàwọlé nílà gáì
bọ́lọ̀ bá fẹ́ tarí yẹn sí bí òòsà yọkọ̀ balẹ̀ aka ìlọ́wọ́ yọ gba ìrònú téèyàn fi ronú bọ́lọ̀ bá ti wá gbà ìbáàjẹ́ mẹ́rin dọ́kítọ̀ yọ wọn fẹ́ẹ́ balẹ̀ fún kí ìbáàjẹ́ àbá tó ké gbogbo ké wáyé tá yọ wọn bá wọn ṣe ọdún òòsà nígbà Ọlọ́run ti gba làákà ìlọ́wọ́ ẹ̀ wọ́n jọ máa bọ òrìṣà ni yóò ní tí wọ́n bọ lábúlé wọn àyọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa gbogbo òrìṣà tí kálukú bá ń bọ àpàdé Ọlọ́run ní gbà Ọlọ́run ní gbọ́ ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi Ọlọ́run bá ní gbogbo ẹ̀ṣẹ̀ lẹ́wọ́n lè fẹ́rí jìyà bí ẹ̀fọ́ kọ́ o Ọlọ́run lọ́wọ́n lè fẹ́rí jìyà ọba kú lérí ẹ̀bọ wọ̀nyá tó fẹ́ràn máa dúnà dárí liman yasha ẹ̀ṣẹ̀ míì lọ́ba kù lẹ́yìn ẹ̀bọ bó ṣe kó tóbi tó bó bá wù wọn Ọlọ́run kò lè fẹ́rí jìyà ẹ̀dá níjọ́ ìkìyà innahu man yushrik billah Ọlọ́run ẹni tó bá ní kankan tí ń bọ faqad harrama Allahu alayhi al-janna méde wọn fún wa ma'wahu an-nar Ọlọ́run inú náà ni wọ́n ń bọ̀ wa ma lidh-dhalimina min ansar Ọlọ́run kò sẹ́yìn tó ti gbà wọ́n lẹ̀ lọ́wọ́ nígbà wọn bá kó sọ́wọ́ Ọlọ́run eléyìí ni àkọ́kọ́ àṣà tó burú jáì lérí ilẹ̀ Ọlọ́run gbogbo àwọn tá a bá ń bá wọn ṣe tá à ń pè lásà tá à ń pè òòṣà lásà ìbọ̀rìṣà lásà ká lè yọ kó nínú àṣà wọn ẹlẹ́ẹ̀kejì al-a'yadu shirkiyya ká wá ní àwọn ọjọ́ tá a yà sọ́tọ̀ tá a máa fi gbé ògo fáwọn òòṣà yẹn ni wọ́n ń pè ní ọdún òòṣà wọ́n ṣe láti pàdé Ibrahim náà wọ́n lọ sí ọdún òòṣà wọ́n lọ bàbá rẹ̀ ní Ibrahim wọn gbọ́dọ̀ mọ́tẹ́lé wa ó nígbà wọn sì dojú ọ̀nà ó ní ní sàkí ọ̀dẹ́ Ibrahim ní ara mi ọ̀dá tí wí ní pé ara mi ọ̀yá sí ibi tẹ́ ń ṣe kí ni ibi tẹ́ ń lọ wọ́n wá gbọ́ yí sí pé ọlámùdí olóhùn gbádùn ọgbọ́n tí wọ́n náà máa dánú tó bá ti fẹ́ di pé ọ̀fẹ́ ha òun ní tẹ̀lé wọn lọ ó ní ní sàkí pàdánù náà ti lòtú ọwọ́ wò kì báyìí ní ìbá ṣe ọ̀dà mọ̀fẹ́ kọ́ àwọn báyìí lọ́gbọ́n ọwọ́ padà sílé ọwọ́ lọ họ́ọ̀lù tí wọ́n máa ń kó òòṣà sí ọwọ́ lọ lè bẹ́ gbogbo òòṣà yẹn lérí ọbẹ̀ wọn létí ọwọ́ fi àáké ńlá ó fi kọ́ ńlá lọ́rùn nígbà wọ́n darí bí ọdún òòṣà tí wọ́n dé wọ́n jó lọ́jọ́ bọ̀ wọ́n wọbẹ̀ wọ́n rí ta ló ṣe léyìí wọ́n ní Ibrahim ló ṣe o nígbà wọ́n gbé Ibrahim dé ó ní ẹ̀sìn bí wọ́n àwọn ọlọ́wọ́n bá yín ó yẹ kí wọ́n lè sọ ẹni tí ọwọ́ àwọn lè mà táwọn ọlọ́wọ́n ọba yín fi wá jòkólẹ̀ tí ẹnìkan ti wá wọlé ọlọ́wọ́n adúpẹ́ Islam ọlọ́wọ́n adúpẹ́ Islam ọlọ́wọ́n adúpẹ́ Islam ọlọ́wọ́n adúpẹ́ Islam ẹnì kọ̀ọ̀kan wá ọlọ́wọ́n níjà sẹ̀sẹ̀ lé lẹ́yìn Islam ọlọ́gbàrá ọlọ́wọ́n ọba wọn dáná fún anabi Ibrahim tó dóná jama wàláyé kò dóná ọkùnrin náà yá náà rúkú ní barika wa salama ala Ibrahim ọlọ́wọ́n bá ní iná máa jò àmọ́ ọ̀gbọ́dọ̀ jó máa jò àmọ́ ọ̀gbọ́dọ̀ sí kíni ọ̀gbọ́dọ̀ jó lé ọkà máa jò ní ọ̀gbọ́dọ̀ jó anabi Ibrahim sì dìde ńbẹ ó sì dìde nígbà náà jó tán iná tí wọ́n dájọ́ fóṣù kan ó ní dákẹ́ o wọ́n náà máa sọ nínú abúlé yín o wípé ọdún tá a fẹ́ ṣe yìí àwọn ò ṣe ọdún ẹ̀yọ̀ ni òní bá wọn ṣe ọdún ẹ̀lúkú òní bá wọn ṣe ọdún òkè Ìbàdàn òní bá wọn ṣe lákòjọ òní bá wọn ṣe ọdún ìgbónúkó òní bá wọn ṣe kíni òní bá wọn ṣe torí pé ọdún ṣíṣe ọdún òòṣà ṣíṣe ó jẹ́ ọ̀kan nínú àwọn àṣà tá a gbé lárugẹ nínú àwùjọ wa ni ó wà nínú àwọn ọdún tá a gbé lárugẹ nínú àwọn àwùjọ wa abẹ́ náà nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà ìṣàánú wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọdún Christmas nǹkan òní bá wọn ṣe yẹn náà òní bá wọn ṣe kíni òní bá wọn ṣe lámúyẹ̀ lílé wà lámúyẹ̀ lálẹ́ làwọn gbàgbọ́ ọlọ́run òbí máa ẹnìkan ò ṣe kíni ẹnìkan òbí àwọn kan wá lọ́lọ́run lọ́mọ wọn láwọn ń sẹlẹbírẹ́tì ọmọ ọlọ́run wọn náà wọn bá wọn jáde ẹwà ní bọ́lọ̀ ní ajẹun alùkìtàbí ọlọ́ni ajẹun alùkìtàbí lóòótọ́ sí jẹ́kújẹ lọ́wọ́ ní ajẹ ṣe alùkìtàbí bá gbé ẹlẹ́dẹ̀ lọ́wọ́ ọgbà lọ́wọ́ ṣe alùkìtàbí bá gbé oúnjẹ òkú lọ́wọ́ rọ́bà jẹ alùkìtàbí bá gbé oúnjẹ tẹ́tẹ́ sọ́bà jẹ nítorí pé ìdí tẹ́tẹ́ ló ti ṣe kí ni ló ti rí àmọ́ tó bá gbé oúnjẹ ní ìdẹ́tọ́ ní pé nínú iṣẹ́ òòjọ́ rẹ̀ tí ó jẹ́ àláàlì ni ọjà abóníjẹ ọjẹ́ kílódé ọjẹ́ ti tẹ́tẹ́ torí pé ó ti so máa tẹ́tẹ́ ọdún ìmọ̀ sòkómọ́ ọmọ ọlọ́run ọba ẹ̀sìn ní àbẹ́ṣẹ̀
ẹ̀yìn tí wọ́n jẹ́ sábà ń dámẹ́ oúnjẹ kí ni wọ́n ń pè é oúnjẹ ẹ̀ṣẹ̀ kí wọ́n dàrú ma wọn lọ́rùn sí ọlọ́ni á jẹ wọn tí ọba lọ́mẹ́sẹ̀ àbí alùpùpù tó gbélé wá sọ́jẹ́ lọ́wọ́ ẹ̀ òun ní jẹ́ torí pé tó gbé dání ọ̀dà tí wọ́n ń ṣe tí wọ́n fi dání ọ̀dà òsì kí ni kò dùn mọ́ lọ́hùn nígbà tó ti dùn mọ́ lọ́hùn oúnjẹ jíjẹ bẹ́ẹ̀ náà ò lè dùn mọ́ ọlọ́run bá wa Ànábì dé Madina sallallahu alaihi wasallam Ànábì wa bá wọn àwọn ará Madina tí wọ́n ti gba Islam ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣeré wọ́n dunnú Ànábì ní mahadani lè yàwó máa jọ méjì lánàá àti èmi mo rí fún gbogbo yín lè ń yọ gbogbo yín tẹ́ gba Islam kọ́ọ̀lù kúnnà nàlẹ́ àbò fi ìmọ̀ àbẹ̀jà ìlíya wọ́n ní ẹ̀ka lọ́dún la máa ń ṣe àwọn máa ń sọdún ìṣẹ̀ṣe wa ọdún ìlú ni nígbà tá a wà nínú ọjà ìlíyà náà ti di mùsùlùmí àwọn máa ń bá wọn ṣe Ànábì ní qad abdalakum Allahu bihima khayran minhuma ẹ má ṣe máa wo ọlọ́run bá ti fi ọdún méjì ó ti rọ́pò ọjọ́ méjì yẹn fún mi yawm al-adha ọdún iléyà wa yawm al-fitr àtọ̀dún àwẹ̀ tí wọ́n bá ní wọ́n fi kápá ọ̀rọ̀ náà ìtumọ̀ ẹni pé a ní ṣe ìtọ́wà nílẹ̀ mọ́ èyí tí wọ́n fi pààrọ̀ lámọ̀ṣe kí ni lámọ̀ṣe àdísì tó ṣe gbogbo ọdún kọ́dún lè wọ̀dé tí wọ́n bá ń ṣe nínú àṣà wa tó ní ẹ bá wọ àwọn ọdún yẹn ẹ rí i pé kò ní so mọ́ ọ̀nà tí ọlọ́ bí ọba so mọ́ ọdún sà yóò so mọ́ ọdún àwọn kèfèrí nídìí bẹ́ẹ̀ ọdún kámọ̀ yẹn fọ́ọ̀kù nínú ọdún bóyá òsà àdábọ̀ ní wà bí òsà àjọbọ̀ mùsùlùmí ní máa ń ṣe àṣà burúkú ni torí tí wọ́n náà bá ń yọ sọ́tẹ́ ẹjọ́ ń jẹun òun tí wọ́n ń ṣe ẹjọ́ ń ṣe náà ni ẹlòmí òsì wá ní lọlé ọdún àmọ́ yóò fowó ránṣẹ́ ẹni tí ń saburú àti ẹni tí ń sponsor aláburú kí ni yàtọ̀ láàrin àwọn méjèèjì ònídáwó ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ẹ̀sẹ̀ wa lẹ́yìn náà ar-ruku' wal-inbita' wal-inhina' nínú àwọn àṣà tí ọ̀dá òun náà ni ìta máa fi ń bọ̀ wọn Ọlọ́run sẹ́rí bí adé yìí á farabalẹ̀ fún mi díẹ̀ ká máa ìta fi ń bọ̀ wọn Ọlọ́run ar-ruku' was-sujudu wal-inhina' ká máa fẹ́rí kalẹ̀ ká máa dọ̀bálẹ̀ ká máa kúnlẹ̀ ká máa tẹ kọ̀kọ̀rọ̀ o lè dérùkú o lè má dérùkú kí lẹ́sìn wọn sọ lẹ́yìn asani لتعظيم الآباء والأمهات والسادة أما فين ما بابا ديالي أتاهم تبجا وأقباوا الله سبحانه كان القرآن ينصر بطوع سورة الحج آية 77 إلى اللقاء لله الله من يا أيها الذين آمنوا الله لا يقبلون اركعوا اتقوا اركعوا الله واسجدوا افريقا لله واعبدوا ربكم افسنوا الله وبعين ẹ̀sìn ni ó tí ó lè fẹ́lẹ́ kalẹ̀ fún yà wọ́n sọ pé òun kí ó tọ̀ wà lápàá kò pé àà rùkú nǹkan tí ó lè rùkú fún yà náà tí ó lè rùkú fún yà ó lè rùkú fún yà torí sùjúdù àti rùkú kí wọ́n lọ́nà pé níbi ẹ̀sìn wọ́n fà lórí káyíra iṣẹ́ rí ní kẹ́ máa ṣe ẹ̀ṣẹ̀ dáadáa fáwọn àgbàlagbà ẹ̀ṣẹ̀ dáadáa fáwọn òbí ẹ̀ṣẹ̀ dáadáa fáwọn ọ̀gá yín ẹ tọ́jú àwọn òbí ẹ tọ́jú àwọn abọ́dàgbà ẹ bọ̀wọ̀ àwọn àgbàlagbà àmọ́ la'allakum tuflihun ẹ má rúkú ẹ sì má ṣe kí ni ẹ sì má fi kalẹ̀ Suratul Hajj ayah 77 àfàwọn Anas ibn Malik oníjọ́ kan ọlọ́wọ́n jókòó ti Ànábì bá a ṣe dùkúlẹ̀ arákùnrin kan wá wọlé oní ya Rasulullah oníwòjíṣẹ́ Ọlọ́run oni ahaduna yalqa ya Rasulullah ar-rajulu minna yalqa akha ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ pàdé ara wa àpàdé ọmọ ya wa aw sadiqahu àbọ̀rẹ̀ wa tímátímá ayani halilahu ṣe kọ́ tẹ̀ fún bá pàdé ara wa tá bá pàdé ara ẹni kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ kíra wọn ayani halilahu ṣe kọ́ tẹ̀ fún ìnàhìnà nílẹ̀ èdè Lárúbáwá ẹlẹ́wọ̀n dictionary kéèyàn tẹ̀lé jẹ́bẹ̀ kọ́ọ̀lá láà anábìíní ẹ̀gbọ́dọ̀ tẹ̀ fúnra yín kọ́ọ̀lá afayẹ̀tẹ̀símù wọ̀ìkọ̀bílù sí àkíyèsí ara wa lẹ́nu anábìíní láà ẹ̀gbọ́dọ̀ síbẹ̀ àbáyá kùtù bí yẹ́dì ìwọ̀ ìṣọ̀fí huhu tí wàá bá agbára wa lọ́wọ́ lérí ìdúró kọ́ọ̀lá náà anábìíní bẹ́ẹ̀ ni ẹ̀bàrà yín lọ́wọ́ lérí ìdúró náà hadith hasan al-Albani wa fi sahih sunan at-Tirmidhi
ó wà nínú súnà tẹ́lẹ̀mẹsì ní àwọn afọ aládìsí àdìsí tó dáa ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sẹ̀ wa kìtàbù Riyadu Salihin wọn náà àdìsí wa kìtàbù Riyadu Salihin ìwé àṣà alárúbáwá ni àbí wẹ́sì ní ìgbọ́lára bóyá ìwé àṣà ní kọjọ wẹ́sì torí ọ̀rọ̀ ìrun bẹ́ẹ̀ ọ̀rọ̀ ájì bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kíkí náà ṣe kíni ọwọ́ bẹ́ẹ̀ wẹ́sì níta bá ti bá ń bẹ̀ kí láàpù yìí jama ẹ̀sìn láàpù yìí. Ya Allah ya Rabbal alamin ya Rahman ya Rahim ya Rabbi lati umma. Láwùjọ wa inú tó lè jù láwùjọ wa especially àwọn bàbá wa kọ́lọ̀ mọ́sà bá fún ọlẹ́mìí kọ́ wá fún láti bọ̀tá òun náà ni àṣà kíkí gbébò ló ṣe wá kí mi tọ́ wá kí mi lérí ìbò eléyìí ọ̀bá ṣàtiwá mu yóò wá ní wọ́n lè àárọ̀ bí àdáàtún wọ́n lẹ́nà àdáàtún àwọn lárúbáwá láṣà tiwọn àwọn náà ní àṣà tiwa àwọn abẹ́rẹ́ pé kí ni àṣà àwọn lárúbáwá kí ni àṣà àwọn lárúbáwá àṣà lárúbáwá kan bẹ tó jẹ́ pé kò wọnú ẹ̀sìn kò wọnú kí ni jama kò wọnú ẹ̀sìn nínú àṣà lárúbáwá tí ò wọnú ẹ̀sìn òun náà ní ká dàn kan borí kí ni táwọn ń dà borí ẹ kí ni táwọn ń dà borí ẹ alọ́ sàdà púpọ̀ rẹ̀ ní bàbá wa dé ẹ̀ẹ́dì kan wọ́n ń dà borí báyìí nínú àṣà lárúbáwá ni sọ́wọ́n náà tíra kankan wọ́n náà àdíṣe kankan wí ká máa dàn kan borí wọ́n bá wù ọ́ dà borí ọ̀ lẹ́sẹ̀ wọ́n bá sì dà borí ọ̀ ṣe kí ni ọ̀ lẹ́sẹ̀ bàbá dà borí ò ní ládá àbí olóní àbí gbogbo ẹ̀sùn tó bá ní ládá ẹ̀rí ọba wa ní wípé ànábì ní tẹ́ bá ṣe nǹkan báyìí ẹ ṣe kí ni ẹ gbà ládá báyìí àwọn tó bá wà nínú ẹ̀ṣọ́ ìlú kọ̀ọ̀kan lọ́dún kò tó ń sí náà tàbí ìdàkùn lé mọ́sídìdì tó bá wà nínú ẹ̀ṣọ́ tó wá mú kúnra wọn nínú ẹ̀ṣọ́ yìí wọ́n fẹ́ lọ lé àná tẹ̀fẹ́ lọ gẹ́sàlá bẹ́ẹ̀ sì máa ń ṣe nìyẹn ẹ̀yẹ́ bẹ́ẹ̀ bá lọ mọ́sálásí náà ṣe kí ni ẹ ṣe àmọ́ kọ̀ọ̀kan bẹ́nẹ́ẹ̀tì pé tí ọba lò ó kò ṣẹ̀sìn nígbà náà sọ alárúbáwá tí wọ́n máa fi dà ṣeré báyìí tí èyí ń bẹ nú ẹ̀sìn wọ́n máa fi dà ṣeré kò sínú ẹ̀sìn àbẹ́rẹ́ àdìsí lédè ìgbà níbi ní ẹ̀kan lọ́dún kẹ́ máa ń ṣe dà báyìí ẹ̀yọ́ mọ̀ yá mi àmọ́ tó bá wà nínú tírà Riyadu Salihin tó wà nínú tírà ẹ̀sìn kí lágbé jama ẹ̀sìn lágbé Ànábì ní umirtu an asjuda ala sab'ati a'dhumi Ànábì ní wọ́n pa mí láṣẹ kí n máa fẹ́rí kalẹ̀ pẹ̀lú nǹkan tó tóbi lára wa tó jẹ́ méjì tọ́lọ́wọ́n bá aláàfẹ́ káfí kalẹ̀ fún umirtu mọ́nà lẹ́dà àmàrà wọn táàkì tó bá ní wọ́n pa mí láṣẹ tálọ́pàá aláṣẹ jama aláàlọ́pàá aláṣẹ ife wọn ni ká máa fi eré wa àti mú kalẹ̀ ká máa fi ọwọ́ méjèèjì kalẹ̀ erúkún wa ká máa fi ṣe kíni ká máa fi kalẹ̀ àti etí ẹsẹ̀ wa gbogbo àwọn nǹkan tí wọ́n ló tóbi yìí nígbà tá à fi ń kalẹ̀ fọ́lọ́n kí là ń fi ṣe fọ́lọ́n à ń fi ń gbé títóbi fún ọ̀lọ́ nígbà fi ń gbé títóbi fọ́lọ́n ta ló ní gbà ẹni wá fídíò bàbá kàmẹ́lì lọ ní kọ́lọ̀ bá gẹ wọn rọ̀ ìmọ̀ ọlọ́run rámọ́ta wá sí à bàbá lẹni tí ń tẹ̀ fún yà àtẹni tí wọ́n tẹ̀ fún wọ́n padà lọ rojọ́ wọn jọ ọlọ́jọ́ àlèkèyà wọ́n wá mú àdísì wa àmọ́rí wáyà lè kìlà wọn lò òmìnirítú aláàsìgbéda aláàsábọ́ta àdọ́ erékèrékè méjì tọ́mọ ìlú ní máa ń gún bẹ̀ ń sẹ̀ ń kúnlẹ̀ inú bàbá wọn máa dùn ìpín ń sàn kúnlẹ̀ ọmọ ìlú mi máa ń ṣe tìláwà lóòrùn tí ń gbà rẹ̀ lọ́sàn tó lóhun òkúnlẹ̀ inú bàbá wọn ṣe máa bàjẹ́ ẹwà lójú ẹ̀tọ́ kan pé bàbá ṣèṣù ọlọ́mọ yẹn ti gbẹ̀ṣì òṣùpá lọ́dọ̀ tó wọ́n gbẹ̀ṣì náà ni ó kí lọ́gbà jama ẹ̀sìn lọ́gbà tí a máa lẹ́sìn tọ́gbà àwọn ẹ̀sìn lọ́lá láàfíà ni wọ́n ní lárúbáwá ni ó ní ká máa dúró kíra wa wọ́n ní ànábì lọ́sọ̀ọ́ yìí pé a máa dúró kíra wa ni inú àṣà ànábì àtàṣà bàbá wa èwo ló dáa jù àṣà náà ni àbí ọ̀dà inú àṣà ànábì àtàṣà bàbá wa èwo ló dáa jù kátó wá pé wọ́n wà nínú ẹ̀sìn ànábì ní là ọmọ àtàkùn rasulu fakhudhuhu ọmọ ní hákùn ánú fantahu ọlọ́run bá níbi láti ẹkú mi kẹ́kú mẹ́ ẹ̀mí mo ní kọ́ sọ bẹ́ẹ̀
bàbá wa Sheikh Adam Abdullahi Al-Alori bọ́lá bá gbàgbọ́ wọn rahimahullahu ta'ala rahmatan wasi'a àwọn náà sọ̀rọ̀ lérí ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ní wájà gàwùmí yẹ̀lìlú ma'ana al-haya tẹ́lá àwọn mọ̀rẹ̀kàsí tó wà ń gbé lójí ń lówó wọn wájà gàwùmí bàbá dámọ̀ lọ́kọ̀ ọ́lẹ̀ kò lè parẹ́ táyé parẹ́ wájà gàwùmí yẹ̀lìlú ma'ana al-haya bàbá ní ọmọ ṣe fáwọn èèyàn nílẹ̀ Yorùbá ó ṣe fáwọn ìjọ mi àwọn èèyàn nílẹ̀ Yorùbá wọ́n sa ìmọ̀kan nípa kí là ń pè ní tìjú wọ́n àṣà fi àtìmá wà bìtàdá wọ́n sì ṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n tún sì ṣe lọ́wọ́ parí kí là sì ṣe wọn agàdá ìkọ́ni jáde inú tàwọn àdùá wọn mọ̀ tí wọ́n ń pè ní àpọ́nlé nígbà wọ́n pọ̀nyẹ̀ lé wọn dáma wọ́n bá náà wò fi sujudin wà ní hàlá fi sujudin wà ní hàlá anábì sọ fún wa àyè inú àdìsítáka anásìrì arákùnrin ní àyẹ́ ní hàní ìdàwó sí ká tẹ̀ fún anábì ní ẹmọ́ tẹ̀ bàbá ní wọ́n bá náà wò fi sujudin wà ní hàlá ní hìlá ètò makana méjèèjì wọ́n wá sọ kíkí àtẹ̀tẹ̀ríba wọ́n sọ di ká máa fẹ́rí kalẹ̀ àbí ká máa tẹ̀ fáwọn àgbàlagbà tọ́ mo ti sọta nábì mo ti sọta náà mo sọta nábì mo sọta àwọn bàbá tó gbajúmọ̀ lẹ́yìn bá àmọ́ sáwọn ọmọ wọn tẹ̀lé àwọn ọmọ bàbá dábì tí wọ́n tẹ̀lé tọ́ àmọ́ àwọn rí gbódòdó tó yẹ káwọn ṣe kí ni tó yẹ káwọn sọ òdòdó náà lẹ́ni àwọn zombi àbí lẹ́ni àwọn zombi jama ọ̀tọ́nù Islam pé wọ́n fẹ́rí kalẹ̀ kọ́ máa dọ̀bálẹ̀ kọ́ máa tẹ̀ láti fi gbé títò fífọ́tọ̀ ẹni tó bá rùkú tí ẹ rùkú ńkọ́ sí ẹbọ lọ́nà sí tí wọ́n náà ń ṣe ẹjọ́ ọ̀dá òṣìṣẹ́ tó bá ara rẹ̀ nù tó lè fi rùkú ẹni amátẹ̀ sí ẹ bá fẹ́ rùkú ẹ̀ ní tẹ̀ ọ̀kan tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ sóò ní tẹ̀ tó bá fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ mo ní sẹ́ni ọ̀tọ̀ ní táwọn ọ̀tọ̀ ní ṣe kí ni ẹ̀sọ́ ọ̀fẹ́ gbéyàwó rẹ̀ tó bí ní àbọ̀fẹ́ gbádùn àmọ́ pé ẹrù pé ẹni tó bá tẹ̀ fún tó sì kúnlẹ̀ fún tó ọ̀dọ̀bálẹ̀ fún yóò máa bínú ní kí náà mọ̀ sọ fáwọn èèyàn nípa ọmọ èèyàn ṣe kí ni ọmọ èèyàn gbé mi tó bí ìtàwọn fi ń bọ́lọ̀ tó bí àtúnṣe ń sìn o tàbá ti ṣe wá sí tẹ̀sùn àtúnṣe kí ni Allahu Akbar sallallahu Allahu Akbar ẹjá jìnà sí nínú àwọn àṣàtì ọ̀dá al-isti'anatu bil-jinn òun náà ni ká máa wá ìrànlọ́wọ́ lórí bùkátà wa pẹ̀lú àjànú tí wọ́n pè lóògùn oògùn ṣíṣe eréṣẹ́ méjì ọ̀kan dá nínú àṣà ọ̀kan ọ̀dá oògùn ibà oògùn nírùnrùn ègùn orí fífọ́ eléyẹn dá àwọn lárúbáwá nígbà Islam wọ́n wá bá nábì wọn ala tadawa ṣé ká máa sọ̀gùn àrùn anábì ní tadawa ibadallah ẹ máa ṣe yẹn lọ́wọ́ Islam ò dín lọ́wọ́ yẹn àṣà yẹn dá o fẹ̀yìn Allah alábíyá dáadáa ọlọ́run fi àrùn kankalẹ̀ illa wada lahu shifa àtúkọ́lùn ti fi òsàn rẹ̀ sí eré ilẹ̀ tàlọ́kọ́kọ́ sọ pé ká lọ lè lóògùn òsàn Allah lọ sọ bẹ́ẹ̀ ó ní mukhtalifu alwanuhu fihi shifa'un lin-nas ọlọ́run bá ní oyin kọ́lọ̀kọ́lọ̀ ni ó máa jáde láti ara ọdẹ́bí fíhì nínú ìyẹn shifa'un lin-nas ìwòsàn wà fún àrùn tí máa ń ṣe kí ni tí máa ṣe yí tẹ́lú ní ká máa lo mẹ́sìn wà táwọn náà nílẹ̀ Yorùbá ẹ̀sìn ọ̀ṣẹ́ kí ni ẹ̀sìn ọ̀tágun àmóyí tẹ́mi ń sọ lọ́wọ́ yìí oògùn tá a rò pé yóò yí kádàrá wa padà kúrò nínú òṣì káfí lówó ẹni bá ń ṣe Ọlọ́run nígbà mú lọ́wọ́ Ọlọ́run nígbà àwẹ̀ rẹ̀ wọ́n ti jáde kìíyàmà Ọlọ́run Allah subhanahu wa ta'ala Ọlọ́run níbi sáàdì jẹ́nà Ọlọ́run bá lọ́sọ́nà Kùránì bẹ́ẹ̀ èsùn náà ni wọ́n ń pè ní òògùn ìpèsùn sẹ́ wọ́n ń pè lóògùn torí pé táyẹ bá ti lọ lẹ́kùn kankan jọ bóyá adìẹ lẹ́mú dání ni o ewúrẹ́ ni o ẹran ni o màálù ni o odidi èèyàn àbá ẹran ọbẹ èèyàn náà ni o gbogbo tẹ bá sáà dìmú tẹ ní yóò sọ yín dolówó àbí yóò gbé yín ga èsù lẹ́gbọ̀n lẹ́yìn ẹ̀ èsù lọ́kàn darí yín lọ síbi nǹkan tẹ́ kó jọ yẹn ni ó lè ní kẹ́ máa bú jẹ ó lè ní kẹ́ máa fi wẹ̀ ó lè ní kẹ́ máa fi rárá ó lè ní kẹ́ máa fi fabẹ́ ó lè ní kẹ́ máa fi fọwọ́ ó lè ní kẹ́ máa rí mẹ́lẹ̀ kẹ́ rí mọ́ ṣọ́ọ̀bù kẹ́ fi kọ́lé wípé ọ̀nà yóò máa sí àdúrà yóò máa gbà àdúrà yóò sì ní gbà
ọlọ́run bá ní in kuntum amantum billah ọlọ́run bá ní tẹ́ bá ní má nílò tọ́sọ́lọ̀ fa alayhi tawakkalu ọlọ́run bá lè bá gbára lé pátápátá in kuntum muslimin tẹ́ bá jẹ́ muslim fa alayhi tawakkalu ọlọ́run nìkan lọ́gbẹ̀ẹ́ tẹ́ bá dúró ọlọ́run nìkan tó sọ lọ́gbàrá lé ẹni tó ní kankan tó dì máa ara kí lọ́gbàrá lé jama ní tó fi sára náà lọ́gbàrá lé Ànábì wọn ta'allaqa shay'an ukila ilayhi Ànábì ní tó bá fi lè mú kankan tó sọ ẹ̀mí rẹ̀ kọ́ sí nǹkan náà ó sọ ẹ̀mí rẹ̀ kọ́ sí pé yóò ṣe kankan fún tí ì sọ lọ́hùn Ànábì lọ́wọ́ yọ wọn kó náà rẹ̀ ọlọ́run wa dáadáa yọmọ wa yẹn dúẹ̀ ní tí máa ń tàyàn ló sì ògùn owó jẹ́ kan bẹ́ẹ̀ òṣèlú tí ó sọ ògùn owó tó ní padà tó sí ọlọ́run padà sọ fún un pé inna Allaha huwa razzaq orúkọ tí ń jẹ́ nìkan ìbàjẹ́ ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha ọlọ́run bá ní ní tẹ́mi ọlọ́run bá ṣe náà fún kò sẹ́ni tó ti o wọ́n máa yí musa fala mursila lahu min ba'di ẹni bá ṣe wá tí ọ̀nà mọ́ kò sẹ́ni tó sílẹ̀ kúlọ́kù sọ́lọ́run gbé sísẹ́ náà sáré ẹyẹ àbí ara àdàbà àbí ara ejò àbára ọ̀gà àbára igi àbára ewé ọlọ́run gbé síbẹ̀ gbólógbé sí ọgbẹ́ sọ́wọ́ rẹ̀ inna Allaha huwal fattah iná àwọn orúkọ tí ń jẹ́ oníkan ní sínà fún yà àsàní ní ìkan bá ń ṣe bákan wọn ní ọ̀nẹ́sẹ̀ sí àwọn ní ìwọ̀n náà lọ́dẹ sáájú àmọ́ mọ́ wọlé rárá o sọ́rọ̀ ájò tó ṣe náà nìkan jòkó kọ sàdúrà wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ní ẹ pè mí gbogbo tẹ́ ń fẹ́ yẹn dà yín lóhùn yẹn fi lè yín lọ́wọ́ gbogbo tẹ́ nìkan wọn fẹ́ ọlọ́mọsà fi lè wa lọ́wọ́ ọlọ́run bá ní innal ladhina ta'buduna min dunillah gbogbo kẹtẹ gbàgbọ́ nínú àṣà yín tẹ́sí la yamlikuna lakum rizqa ọlọ́run bá ní wọn ò lè ṣe àrísìkí fún yín wabtagu inda Allahi rizqa ọ̀dọ̀ Allah ní kẹ́ wá àrísìkí lọ ọlọ́run bá ní wa man nasru illa min indillah ọlọ́run bá ní nasru ní dé láti bì kankan wọ́n fọkà sí bì kankan wọ́n darẹ̀ láàmú wa man nasru illa min indillah ọlọ́run bá látọ̀dọ̀ ọlọ́run ní kàlàrà sí ó ti dé wá bọ̀ tọ́lọ́run bá ṣe tọ́lá tọ́lá ọ̀sẹ̀ kò sí tó lè jẹ kò sí tó lè mú kò sí tó lè lò àràṣẹ onílé ìbọ̀rìṣà ni nílẹ̀ Yorùbá tá a wà yìí ní àwọn àṣà tí ìlú bá dàrú àbí èèyàn ń kú púpọ̀ nílùú àbí àwọn èèyàn wọn ò rọ́wọ́ yọ kò sí táwọn èèyàn wọ́n wà ní ẹjẹ́ àṣẹ ètùtù nínú àwọn àṣà ni ètùtù yìí ní máa ní ṣe pẹ̀lú ìpèsè òun làwọn àfọ oníbílẹ̀ àwọn afá ìbílẹ̀ ni wọ́n máa ń pè ní kòrìbá yọ́ sọ fún ọ pé ọgbọ́ ọ̀rọ̀ ìyá sí ọ̀rọ̀ dín mẹ́lẹ̀ yóò sọ́rí Al-Qur'ani tó sọ́rí alùkúmọ̀ fi sí lọ́gbọ́n sílẹ̀ ó gbé kùrùbánù lọ sí eríta mẹ́ta ni ó kí náà gbé kùrùbánù ó fẹ́ fi súnmọ́ Ọlọ́run ó fẹ́ fi súnmọ́ ṣètọ́ lọ́wọ́ dé pé Ọlọ́run lọ́ba fẹ́ súnmọ́ ó dùn àwọn èèyàn nú ó mọ àwọn èèyàn lówó fi jẹun ọ̀hún àfi tawassulu súnmọ́ Ọlọ́run àmì tó ń gbé síta mẹ́ta yẹn nínú àṣà wa ni bẹ́ẹ̀ máa ń gbé bẹ́ẹ̀ kọ́mọkẹrùn máa kọ́mọgbà wẹ̀ mọ́ Ànábì Ibrahim alayhi salatu wa salam ó ní wa idh qala Ibrahim rabbi ij'al hadha al-balada amina àdúrà ló ṣe Ànábì Ibrahim ní wọ́n lọ́hùn àdìlú wa yìí mọ́sàsẹ́ nílùú fọkànbalẹ̀ mọ́sàsẹ́ ní ìlú kíni ìlú fọkànbalẹ̀ ẹlọ́mọ́ká bẹ́ẹ̀ lọ́mọ́ká ọkànbalẹ̀ abẹ́ ọ̀balẹ̀ ìṣẹ̀ṣẹ̀ àti ètùtù kan fi gbé dúró àdúrà ni wọ́n fi gbé dúró tọ́ba fẹ́ káyè lọ bẹ́tà àdúrà lọ́mọ ṣe òun ní bá wọn sọ ògùn òun ní bá wọn ṣe tutù ẹwà lọ́jà wọ́n wá ń sọ fún yín pé ẹ dáwọ́ ètùtù ó yà kúrò lọ́jà náà ni ọ̀la ó yà nítorí bọ̀ bá kúrò lọ́jà tẹ́lẹ̀ náà tọ́ bá ń ṣe é bọ́ bá jáde láyé oyè òfin bá ọjà tó ṣe ó sì fa gbogbo ṣẹ́ ilé tó ṣe síwájú Ọlọ́run lẹ́yìn náà ṣọlá kìtà Ọlọ́run nípa bá wọn sòsà ìwọ Muhammad láyé àbàtọ́ ná amadu gbogbo ṣẹ́ tó ṣe ìwọ Muhammad yẹn yóò dòfò wà láti kùn dánilá wà gbọ́ ó tún wá wà nínú al-khasirin nínú àwọn tí ó ṣòfò láyàtọ̀ ń bọ́ lọ́nkọ̀ ní sànẹ́bì ọ̀wọ́n sọ̀rọ̀ ọ̀dìmáàmù nígbà àwọn ọ̀dìmáàmù wọn dá sí àwọn àlífà ní àwọn mọ̀kádàm àwọn ní mísànà ló ní á sí mísànà ọlọ́run náà nẹ́bí ó ṣòfò tó bá ṣẹbọ̀ torí tí ìmáàmù yìí bá ti kírun sí ọlá tán ẹ bá ti kì ọ́ bọ́nú sàárè kò sí tó lè ṣe fún ọmọ òun ti padà sí lónìí báyàwó ẹ̀ yọ wọn kú wọn nìkan ló sáré ọlọ́run sì wá sọ fún ọkọ̀ òun nìkan lọ́lọ́
ní tí àṣà ń sọ àwọn èèyàn dà lérílẹ̀ wa ta wà yìí sàárì tó dákẹ́ rọ́rọ́ yẹn nǹkan lọ́ mẹ́fà jẹba wọ́n mọ̀ gbọ́rọ̀ sẹ́ni kankan lẹ́nu àyà tí bá ń kà yìí nìkan ọmọ gbọ́ torí náà ló fi jẹ́ muslim torí pọ́n tẹ̀lé àyà kò sì máa bá àdìsí tá a bá ń kà torí àdìsí ló fi jẹ́ muslim ẹ̀yọ́ màá yá mi adébùbọ̀ yìí wọ́jẹ̀ níbo ni ọmọ ní yàrá abúlé lásìlá ìlú yìí jọ́ fọkànbalẹ̀ wà á lé méjìlá ẹ̀rì àdébí ọlọ́run ní tí wọ́n ń tọrọ àdúrà fún rẹ̀ bí ọlọ́run lé méjìlá wọ́n bá níyà àtàwọn ọmọ mi alẹ́ abúlé lásìlá wọ́n jẹ́ àbọ̀ ìṣàwọ̀ ó lé mi náà àdébùbọ̀ yìí lé mi èmi wọ́n jẹ́ àbọ̀ ìṣàwọ̀ nítorí àdébùbọ̀ yìí fi sọ fọlọ́run pé kọ́mọ yìí òun padà sáyé dáa tí ilẹ̀ bá ti lè mọ́ olùwàgbódodo mi kọ́dà àfáà mi yẹ bá sọ pé tó gbogbo àwọn ṣẹ̀ṣẹ̀ láwọn ti gbé kalẹ̀ táwọn òṣè mọ́ àwọn padà síbẹ̀ o nítorí pé aláwọn ti kàbọ́ọ̀lẹ̀ kan mọ́ náà ni ọkàn ní kó kéwú bẹ̀rẹ̀ ni kìí ṣe gbogbo èèyàn tó bẹ̀rẹ̀ ní ó parí dáadáa kìí ṣe gbogbo èèyàn tó bẹ̀rẹ̀ rádaràdá oyé ní ó parí láì dáa nítorí bá kú lé lérí ọlọ́run fi ní wà láti mọ̀ tún náà ìdá wà ń tún mùsùlùmí wọn lọ́mọ bó ṣe bá yẹ mọ́ sákùú sínú Islam sá ìlú tó bá òkú ti bá rẹ inú òdílé wà kò ti jáde wà láti mọ̀ tún náà ìlàwà tó mùsùlùmí tọ́kàn lọ́nà ní ẹ nínú àwọn àsàtọ́wà ilẹ̀ Yorùbá àtàtọ́ yóò àtàṣàrò bìmọ̀rí ọ̀bì masmọ́ra kárí kàkàbá ẹ̀yẹ ọlọ́sápọ̀ ọ̀tún ọwá ń dùnnú ipé ibi tó ń lọ dáa ẹ̀yẹ lọ́sápọ̀ òsì ọwá padà sílé ipé ibi tó ń lọ òdíṣẹ́ gíní kò ní dáa má ìdáǹpẹ̀ ní kàtọ́ yóò nínú àwọn àṣà ni tẹ́sí bá nígbà tí sì dé Ànábì ní àtiyaratu shirk Ànábì ní ìbọ́lọ̀ wórogún ní ìgbàgbọ́ yẹn o ṣíríkù ni o torí pé lílọ ẹyẹ kò ní nǹkan kan ṣe nínú ìdarí ayé sápò ọ̀tún lílọ sápò òsì kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìdarí ayé adísèké rẹ̀ òṣó mẹ́yẹ ọlà rẹ̀ òṣó mẹ́yẹ bẹ́ẹ̀ ni àìníní rẹ̀ òṣó mọ́ ẹyẹ tàtọ́jùrì wá pọ̀ láwùjọ tí wá lè ní nínú àwọn àṣà wa ní tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ti dèrò sàárè nítorí tàṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ti dí ó ti ní stroke látara ìrònú lérí nítorí àbíntọ́gbọ́ àlùbúmà ẹ̀yẹ kan ni wọ́n pè bẹ́ẹ̀ tó bá ti ké lókè ilé lásìkò àwọn àníbìsọ̀ sọ́lá àwọn kèfèrí àwọn gbàgbé aburú kan ṣẹlẹ̀ sẹ́ni tó wà ní inú ilé yẹn nínú àwọn àṣà yẹn ẹ̀sìn ní kò rí bẹ́ẹ̀ o wọ́n tó ṣe bọ́hún sẹ́yí àtún yàtọ̀ ìyárù bí Mùsá ọlọ́wọ́n bá ní àwọn ìjọ Mùsá náà máa ṣerú ẹ̀ tábùrú bá ṣe wọ́n ní Mùsá táwọn jírí láàárọ̀ yìí wà má máa hú àwọn ìjọ Mùsá táwọn jírí láàárọ̀ yìí òun ló fà á tábùrú fi sàwọn o ọlọ́wọ́n bá ní innama ta'iruhum 'inda Allah ọlọ́wọ́n bá ní tọ́ṣẹlẹ̀ sí wọn láburú yẹn kọ̀ wá látọ̀dọ̀ Mùsá o kò sì wá látọ̀dọ̀ àwọn ìjọ Mùsá àtọ̀dọ̀ Allah ló fi ṣe kíni ló ti wá ìjọ wọn pè ní gbàgbọ́ ni Ànábì ní márùn dátù àti yàrá tu min hajjatin faqad ashraka ẹni tí yàrá bá dá padà sílé tí ọ̀lọ́bí tí lọ́wọ́ ọ́fẹ́sẹ̀ ọ̀tún kan ó ní ibi tó wọn lọ́dà ọ́fẹ́sẹ̀ sùkọ́ ọ padà sílé Ànábì tó ó bá yí padà sílé ó sì dìde lẹ́bọ̀ nítorí pé Ọlọ́run bọ̀ sọ fún ọ pé kíkọsẹ̀ ní ma fi burú fún yà àbí ma fi dá fún yà òwò alátakùn ọ̀tàdíọ́ ọwá ní yọ́ bàjẹ́ kan lọ́dún ní òdúlójútó ẹ̀ adékọ́ ayé nílé ọyẹ inú ayé òdó ti ká ń tọ́sọ̀ yẹ inú àdísì òdó ti ká sọ́lọ́n sọ fún ọ̀sán lẹ́bí sọ fún ọ pé bálátakùn bá ti tàú díyàn yí má bàjẹ́ fún yàn alátakùn wọn jẹ́ ọjẹ́ lọ wọ́n náà wọn jẹ́ lọ ẹjọ́ wọn jẹ́ lọ kálukú sì mọ́ gbá tẹ́ lọ ìjọ wípé nígbàgbọ́ ni ẹ jama jẹ́ nígbàgbọ́ ni ẹ ẹ̀dọ́ ọlọ́run wọn ti bá tẹ́ lọ wọ́n náà bá tẹ́ lọ àtàládàkùn àti wọ́n gbogbo yóò dàkùn ní dáa kò sí lọ́wọ́ yìí méjèèjì owó àdá ló sí kíní ìlọ́wọ́ ẹwà ọmọ mi tí wọ́n máa sáré káàkiri pé ó ti bàjẹ́ aláǹtakùn lójoojúmọ́ aláǹtakùn wọ́n mú òun kó lára kan bá kan mí bá tẹ wá kan ṣe àwọn àṣà burúkú ni tó ní ṣe pẹ̀lú gbàgbọ́ nínú àwọn àṣà alimata òun náà ní òkú ṣíṣe òkú ẹni ibi adé yẹn aláàmọ́lẹ̀ afọmọlẹ̀ nítorí pé tàbí afọmọlẹ̀ Ọlọ́run padà wá bí wa ẹ̀yin sì kéwú ó sì yẹ yìí ẹ̀sìn mọ̀ pé nǹkan bá yóò ṣe ní ẹ̀sìn fílẹ̀
tẹ̀fí wá bá mi ọlọ́run ó béèrè lọ́wọ́ àwọn tààrà náà òun sì béèrè lọ́wọ́ àwọn tààrà wá sí àwọn sọ ti wá ẹni bá wá pẹ́ ọgbọ́ ẹni bá fẹ́ ó jòkó lérí àṣà yẹn ǹjẹ́ kókò ókú ká máa gbára dálẹ̀ àlèyá ha yé olórí lílọ ọ̀kan ló wá náà bóò lásọ̀rọ̀ ọ̀rẹ́ tọ́lọ́ tó kùnú ẹbí báyìí ọlọ́run fẹ́ ọ̀sà burúkú ó sì wà láàrin ọlọ́run ló gbé síbẹ̀ ọlọ́run ló wá fún un lóní kọ́ máa fún yín tọ́wọ́ ti mú kó olóòtú fún yín lẹ́nu mi wọ́n gbé ẹ̀mí rẹ̀ sára ẹ̀dá ọlọ́run bá gbé ó sì ọlá fún ẹnì kankan ò lè sèyìn láàánú ọ̀fẹ́ tọ́lọ́run bá ṣe láàánú bẹ́ẹ̀ni kan bá sì wá kú ẹ gbọ́dọ̀ máa wá gbádùn kẹ máa sọ́kún kẹ máa gbádà dálẹ̀ àwọn lárúbáwọ̀ wọn máa fa sọ́ ya mára wọn lọ́rùn yóò fọwọ́ bọ́ ọsọ́ tó sì já pẹ̀rẹ́ yóò wá wọn hù nítorí pé ọ̀fọ́sẹ̀ nínú àwọn àṣà tí ọ̀dá nínú àwọn àṣà tí ọ̀dá òun náà ní ká gbé ìjọ sílé olóku ká máa lè jẹun ká máa lè jẹun Ànábì ní la aqra fil islam la aqra fil islam Ànábì ní kò sí ká máa pẹran aqra yẹn ká máa pa ẹran wọn pa màálù àbẹ́rẹ́ àgbómi àwọn kèfèrí máa ń pa òkun kú tábà yìí wọ́n dára àgbómi jùlọ ní àbí màálù wọ́n sì pa wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹ ẹni tó kí tí wọ́n fi yàtọ̀ sí tí wọ́n ní pé ẹ̀jẹ̀ màálù yẹn àbẹ́jẹ̀ àgbómi yẹn ni wọ́n tẹ̀ kọjá tẹ́ máa ń gbòkú rẹ̀ lọ sí ibi wọ́n ti sin ẹni tó fi yàtọ̀ nù abẹ́rẹ́ yẹn náà jíjẹ náà ní padà sí kíni ní padà jẹ Ànábì ní la aqra fil islam Ànábì ní àìjẹjẹkújẹ nílé olókùn ìmọ̀ lọ́lẹ̀ jẹun ní olókùn táwọn ń dàgbé sàárà tán sàárà tó yẹ kò sáàfà kan tó kí ń kàn rí wípé kálọ́lé olókùn ká lè jẹun ó wà nù tẹ́rà kan nù tẹ́rà ìsìn wa kò sí èyí tó wà nínú súnnà ó nà lè dáhùn tọ́ àmìlẹ̀ alìmọ́yìí èyí tó wà nínú súnnà òun náà ni káwa tí a jẹ́ ẹbí ará ojúlùmọ̀ ọ̀rẹ́ káwa ká ṣe jẹ nílé wa ká lè gbé fún àwọn tọ́fọ̀ sí kí ni àwọn tọ́fọ̀ sẹ́ eléyìí lẹ́rìí òun lẹ́rìí Ànábì nisna'u ali Ja'fara ta'ama Ànábì ní àwọn fámílì Ja'far ẹni ṣe oúnjẹ fún wọn faqad atahum ma yashghaluhum Ànábì ní tó bá wọn nísìn kò dí wọ́n rántí kíchìnì tí wọ́n fi ṣe kíni tí wọ́n ti dáná o ebi ń pa wọn o ẹni ṣe kíni ẹni dáná fún wọn tó ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níbo ni àṣà kí òkú kú ká máa wá máa yọ̀ ká máa má sọ níbo lọ́wọ́ nínú ẹ̀sìn Islam àṣàkáṣà ni èyàn bẹnu sàárì lábẹ́ pápó nínú òkùnkùn ẹ̀wà jíjó ta ló sọ fún yín pé ń jìyà ní àbí ń gbádùn ta ló kọ lẹ́tà sí ipò wọlé mọ̀tọ́ wà tẹ́ẹ̀fí wọ́n mú aṣọ tẹ́ẹ̀fí wọ́n jó àṣàkáṣà ni ó ní ṣe fáwọn òbí ẹ o sì nígbà kí nìkan ó sọ pé kọ wá sí fáwọn òbí tiẹ̀ náà ìtumọ̀ ẹni pé ò ní sòkú ò sì ní bá wọn lọ lé olókùn tá a bá ti kú òní tẹ́yìn tó lè sọ fún òbí rẹ tó ga jù náà ni pé kó àwọn èèyàn jọ kí wọ́n pọ̀ kí wọ́n kírun sí i la wọ́n má ṣe pọ̀ tó bẹ́ẹ̀ là kórìí tó ṣe pọ̀ tó wọ́n bá kírun sí i la tẹ́ ń gbé lọ́tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá ti bọ́ mọ́lẹ̀ tán ẹ tó ẹ tọrọ àdúrà fún láàrin ẹ pé lóka kọ́lọ́wọ́n bá kó fẹ́ ẹnu rẹ̀ nínà kọ́lọ́njọ́ lè dáhùn ìbéèrè tí wọ́n ṣe kíni tí wọ́n bí ọ́tá o ẹ bá ti kú ń bẹ́ kálukọ́ gba lílọ ní tọba lélẹ̀ olókù o lè kí wọn àbọ̀ ogun jẹ lọ fún wọn àmọ́ pé wọ́n lọ lè jẹun kò sínú tìlá kò sáfà tó lè tọ́ka sí nígbà tí wọ́n ti sínú tìlá ń gbó láti rí àwọn kẹfẹ́ ni wọ́n máa ń ṣe èje ó tó ní pé àwọn mùsùlùmí Yorùbá náà wá sọ pé àwọn náà wọ́n máa ṣẹjọ́ káàtó wá gbé ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin àsàwọn kẹfẹ́ ní kẹsínú àṣàṣìlá nẹ́tùlù mọ́jì fìlà bẹ́lẹ̀ di kókò kú ẹ̀yẹ́mà yá ní fìdáwù nǹkan jama fi àdúrà ní wọ́n ṣe kò sí fìdáwù ní Islam ibi àfá ìgbòkólẹ̀ nínú olókù káwà jẹun ta káwà pé wọn kò sí Islam anábì ní dáa máta bùn Adam anábì ní tíọ́mà anábì Adam bá ti kú gbára tó bá ti kú ní kọ́ta àná àmàlò gbogbo iṣẹ́ tó lè ṣe kò sí ìtò lè dáṣe má illa min thalath Ànábì ní nǹkan mẹ́ta péré ló kù tí ó máa ṣe kí ni tí ó máa bá gbogbo àwọn ìlàjọ kankan mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí ìdáwó mẹ́ ẹ̀yà ẹ̀ máa dá ṣàdúrà fókù individually ni bàbá náà tí ọ̀rẹ́ rẹ̀ ṣàdúrà fún ọ̀rẹ́ ti bàbá ẹ̀ wà kúrò bẹ̀rẹ̀ hàmù mọ́ àdúrà ń gbókù o
wọ̀kú rọ́bì rahamu makama rọ́bà yá ní sọ̀gíra ọlọ́run ní ẹ máa tọrọ rahma ẹ máa tọrọ àánú fáwọn òkú yín àwọn òbí ní wọ́n ti kú ọ̀sàdúrà fún àmọ́ ọ̀dà ṣe ni ànábì pé jọlé olókù àtàkùnbákẹ́ àti umaru àti usman kálá wọn ṣàdúrà ìṣèfìdáhùn ọ̀yọ̀yẹ̀kú nínú ìsìlámù bídíà lè yẹn ṣe kí ni ní ṣe bídíà sì ní kò sí ládá ń bẹ̀ ìṣe ló ṣe kí ni lọ́wọ́ ń bẹ̀ wọ́n mọ̀ pé àbá kan tó lè sìn ó ní gbogbo adé kékeré ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọmọ màṣàdúrà gbogbo tẹ́yìn náà fi lọ lè bá àdúrà gbogbo anábìrin tí òkú bá ti kú nǹkan mẹ́ta ni máa ń wúlò fún sàdákàtì járíyà sàárà tó jẹ́ pé yóò máa tẹ̀síwájú àwọn sàárà bí ọkọ̀ mọ́sálásí fún ọgbẹ́ kànga fún kọ́dà kọ́ lọ Allahu Akbar ibi kálásá wà yí jama ẹwọ iye ọdún tí mọ́sálásí ó lò tí ò fi ní jẹ́ mọ́sálásí mọ́ ẹwọ dáadáa tẹ́ni tó kó dìgbà ẹ̀kọ́ mọ́sálásí tí ọgbà yẹn tó 50 lọ fún bàbá rẹ̀ àtìyá ẹ̀ gbogbo iṣẹ́ tí bàbá rẹ̀ àtìyá rẹ̀ ṣe tó fi jáde láyé iṣẹ́ tí mọ́sálásí yóò ṣe fún ojú iṣẹ́ tó ṣe láyé lọ ọgbẹ́ kànga bọ́ wọ́n pọ̀ mi ìyá ẹ̀ sáájú lè bá nẹ́bí ó ní ìyá mi dákẹ́ sí ni má sàárà ṣe ọba ànẹ́bí ní sàárà ọba ó ní sàárà olè wọn lè ṣe ànẹ́bí ní sákìrìlìmá lè gbé kànga fún yẹ kànga ìyá sáájú ni wọ́n ń korúkọ kànga náà ọwọ́ ni wọ́n ṣe sàárà fún yá rẹ̀ ọpa màlúù ọ̀rá sèmọ́ ọ̀rá dírẹ́sì wọ́n mú tán àwọn èèyàn dìde ọ̀wọ́n ń bèèrè pé ṣé wọ́n ti lọ náà ẹ̀dá ṣe wọ́n fún kankan ṣe sàárà nù sàárà nìyẹn wọ́n náà gbé wò sàárà nìyẹn àbọ̀ fẹ́ fi bàbá rẹ̀ àti yá rẹ̀ sọ̀wọ́ amọ́ta ń ṣe jẹ́wọ́ bàbá ma wá sọ bí ọ̀dá báwọn yìí ṣe ma bá káàkiri náà yọ́ ma lè ti pé wọ́n bù lówó ní fi ń ṣe sàárà nínú àwọn tí ọ̀dá tó kù díẹ̀ káàtó ní ká ma gbókù káàkiri tó kù bá kú òkúkú jàbá ẹ̀yọ́ ma yá mi nígbà tó wá kú tọ̀ nígbà bá kú sílẹ̀ láàṣìí sí àwọn tó kú sí ogun ókòtù ó jìnà sí Màdínà díẹ̀ nígbà wọn kú tán wọ́n gbé kọ̀ọ̀kan wọ́n gbé wọn ní kọ́kọ́ lọ́rùn báyìí wọ́n fẹ́ máa gbé wọn lọ ànábì ní mo lẹ́ ń gbé wọn lọ wọ́n làwọn gbé wọn lọ lé ànábì ní lọ ibi wọn gúúsì náà ní kẹsì kí ni kẹsì wọn sí ẹni bá ń gbógun lọ lé àṣàtì ọ̀dà ni àti ibi tó ti gbé kú àti ilé tó gbé lọ kí náà padà jẹ́ ilẹ̀ kí wọ́n àtọ̀ láàrin ilẹ̀ méjèèjì ó tún wá sí ìnáwó ó tún fowó ṣòfò nínú àwọn àṣàtì ọ̀dà òun náà ní ká máa kọ́là ká máa ṣe kí ni jama ká máa kọ́là alẹ́ náà ní tàtún tí wọ́n máa ń yà sí apá báyìí níjọ́ àwọn ìyá wa bóyá àjàdí ni ọkọ ẹ̀ lọ́kọ̀ àjàdí síbẹ̀ yọ́kọ̀ àrẹ̀mú síbí ọgbẹ́ àrẹ̀mú bá ní ọkọ rẹ̀ ìfẹ́ lọ́fà àti fi ń ṣe bẹ́ẹ̀ o àmọ́ nínú ẹ̀sìn wa àṣà tí ọ̀dá ni àṣà tí ò sí kí ni àṣà tí ọ̀dá torí ní iye ìdẹ́dà ọlọ́run bá padà wọ́lá yìí gbáyìí ránà kálíkàlá ọlọ́run bá ní nínú àwọn pápẹ́ èso òun náà ní pé máa túnra yín dá ìlà kíkọ ìlà ojú bí wọ́n ṣe kọ́ fíìmù tẹ́wù mí èèwọ̀ nínú Islam ìlà ojú ìlà àbàjá ìlà kànìké ìlà àbàmú pẹ́lẹ́ gbogbo tó wọ́n ń pè ní ìlà ànábì ní láàánú lọ́hùn ní wá ṣìmáàtì wádìí mú ṣìtọ́wù ṣìmáàtì ànábì lọ́lọ́run ṣe pẹ̀lẹ́ gbogbo ẹni tí ń kọlà àtẹni tí wọ́n kọlà fún ilẹ̀ abẹ́ nìkan ni ṣẹ̀rí àṣekíní lọ́gbà wọn láàyè tàtún ó ti wá kárí ayé ń sin jama ìtí ọlọ́run ní ọ̀dà yìí làwọn èbó tó wá kún package wọ́n tó wá sọ di ọ̀làjú ìwọ ni o àwọn lárúbáwá wọ́n máa ń la ìlà sí àwọn ẹran wọn wọ́n sì máa ń là sójú àwọn ọmọ wọn nígbà ànẹ́bìdì ọlọ́run ọ̀fẹ́ àwọn ó sojú àwa tí wọ́n kọ fáwọn náà bọ̀dí nígbà tá a ti kí wọ́n lásọ fáwọn bàbá wa pé àwọn àbúrò tiwa ẹ má ṣe kí ni ẹ má kọ fún wọn mọ́ wọ́n dẹ̀ stop rẹ̀ kọ́lọ̀ bá ṣàlékún dáadáa fún wọn tí wọ́n bá ń kọlà tó olólà bá dé àyìn náà mọ̀ pé kẹfẹ́ lọ́gbọ̀dọ̀ wọn ṣe tí wọ́n ṣe yẹ àwọn èèyàn máa sá ká ni wọ́n máa sá ni wọ́n máa sá lọ ni kéèyàn yọ ẹran kúrò lójú ọmọ èèyàn nítorí pé òun fẹ́ kọjọ bàbá ẹ̀ òun fẹ́ kọjọ àwọn ẹbí àti ará ìkànnì o tàbí wọn náà ń gé ìkànnà bọ́ bá sára rẹ̀ ń bílẹ̀ sórí bó ṣe rí ká tó wá pé wọ́n á ṣe é bẹ̀ fọ́mọ ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta
bẹ́ẹ̀ ni ọlọ́run bá ṣe dáadáa fún yín nídìí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n ń pè ní sọjú ẹ̀ṣẹ̀ ní sọjú ọlọ́mọdé àṣẹ wa ń bẹ nínú àwọn àṣà tí ọ̀dà òun ni kóbìnrin ọmọ jáde ọmọ òjò lè báwò àwọn obìnrin lárúbáwá náà wọ́n sọ àmọ́ làwọn bá ní wà kọ́nà fún ibòyún tó kúnna wà láti tabarú lè já ilé yàtí àlòdà ọlọ́run bá ní ẹgbẹ́lẹ́jọ kọ́ ẹ̀yìn obìnrin àmọ́ tẹ́ bá jáde ẹ jáde ẹ má jáde ní jáde àyèmọ̀kan tàkọ́kọ́ tẹ́ ẹ má jáde yẹn àyèmọ̀kan tàkọ́kọ́ yẹn náà kì í ṣe pé wọ́n ń bọ̀ dì ilẹ̀ wọ́n ń wọṣọ àmọ́ sọ ìyẹn ọ̀gbọ ọrùn aṣọ ìyẹn ọ̀gbọ orí òun irun àmàrí wọn àmọ̀rọ̀rùn wọn àmàrí lukùn wọn sísàlẹ̀ ọlọ́run ní ẹ̀yẹn má ṣe bẹ́ẹ̀ ẹ̀yẹn ló jẹ̀lìbá àṣàtàwí ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu ẹ̀yàn máa yá mi jẹ̀lìbáàbù nílò fáwọn obìnrin wa ìjáàbù lálágbẹ̀gbẹ̀ tí ó fẹ̀ tí ó tóbi tí ó balẹ̀ dẹ́dẹ́ yẹn kò sí àtọ̀ láàrin wọn àjẹrun bọ́ọ̀ bá ti gbọ́ ọmọdé gbọ́ ọlọ́run ní kul ibadi alladhina amanu yuqimus salah ọlọ́run ní sọ fún àwọn ẹrú mi kama kẹrùn ọlọ́run ní kulli azwajik la ilaha illallah ọlọ́run bá mi sọ fún àwọn ìyàwó ẹ̀ wa banati àwọn ọmọ ẹlẹ́lóbìnrin wọ́n ní sa'il mu'minin àti gbogbo àwọn ìyàwó ìgbàgbọ́ òdodo àgbáyé ìdìnnà alayhinna min jalabibihinna ká máa da jàlè bábà bóra tí wọ́n bá jáde tó bá ti wọlé yóò tún yọ padà àní rí bó ṣe tó àní rí bó ṣe máa torí gbogbo tọ́lọ̀ ń kó sára obìnrin pàtàkì jìnnà lẹ́sì kòpíọ̀n ọyẹ skirt and blouse àgbọ̀dọ̀ rí ń ta jàlè bábà ó bò ó tó bá ti wá wọlé ọkọ yọ wà bọ yọ wà wọ tó wù torí kí ojú ẹlòmí ọmọ bá sa bójú ọkọ rẹ̀ ṣe kíní ṣe sá ànábì tó mẹ́rin bá ń bọ̀ ẹmọ́ wo wọ́jú o tí máa ń lọ ẹmọ́ wọ ìyẹn o kádàwọ̀ ọmọ bá yín nínú tí máa ń kọ́ fún àwọn tí ìjà àmọ̀ bí wájú àti ẹ̀yìn ṣe tó òun náà ní ká lo jàlùbá nínú àwọn àṣàkáṣà nílẹ̀ Yorùbá oníkóbìnrin ọmọ jó láàrin àwọn ọkùnrin wọ́n máa ń pè ní kọ̀dísọ́nlù tí wọ́n bá ń ṣe ìyàwó àbí wọ́n ń sòkú wọ́n máa wá gbálù oyé obìnrin mùsùlùmí wọ́n wá jó wọ́n ṣe ìdè síjàmá àṣàkáṣà ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wọn ò gbọ́dọ̀ fi kàlìkàlì wọn ò gbọ́dọ̀ fi hàn ó ní kulli mu'minina yaghuddu min absarihim ọlọ́run ní ẹrẹ́jú ọlọ́run ní ẹrẹ́jú obìnrin wá ń jó àwájú kùtù ọlọ́run wala yadribuna bi arjulihinna liyu'lama ma yukhfina min zinatihin ọlọ́run ọba ní àwọn obìnrin wọ́n máa ń so lẹ̀kẹ̀ kan mẹ́ṣẹ̀ ọlọ́run ní ẹ̀yin obìnrin tẹ́ bá jáde ní Madina àwọn sahabiyat ẹ̀rọ máa gbẹ́ṣẹ̀ nítorí pé kí lẹ̀kẹ̀ yẹn kọ́ máa dún tí bá ń dún yọ máa fàfẹ́ yín sẹ́ ní àwọn ọkùnrin tí wọ́n ṣe kíni tí wọ́n ń gbọ́ ọlọ́run pàṣẹ látòkè sámà ọ̀run fi rántí bìrì wípé kí lẹ̀kẹ̀ ẹ̀ṣẹ̀ ọmọ máa ṣe kíni ọmọ máa dún torí fìtínà obìnrin wa ń jó ẹ̀wà ń lùlù sí ìbàdí ẹ̀wà lẹ́yìn gbẹ́sìn ga ẹlẹ́nkọrin ẹ̀sìn ìmọ̀ bí wọ́n ti kéwú tí wọ́n ń kéyàn ìmọ̀ bí wọ́n ti ṣe kíní ìmọ̀ bí wọ́n ti kéwú ẹ̀ ọlọ́ni arẹjú ẹ̀wà gbóbìnrin síwájú ẹ̀ ń lùlù sí ẹlẹ́nkọrin ẹ̀sìn àṣàkáṣà ni o àwọn kẹfẹ̀ẹ́ ní máa ṣe kíní àwọn ni wọ́n máa ń ṣerú ẹ̀ àwọn okọ̀ wà nílẹ̀ Yorùbá okọ̀ tó dáa ká máa so okọ̀ tó dáa àmọ́ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó di oyé wa ipò àwọn okọ̀ tí ọba dáa gbọ́dọ̀ sí kíní agbọ́dọ̀ máa sọ àṣàtẹ́sìn bá ní ẹ̀yọ́ miami okọ̀ tó dáa kọ́dà àwọn kan bẹ tẹ́jà sàhábà tí wọ́n jẹ́ okọ̀ tí ọ̀dà ọ̀kan jẹ́ Sa'ab ó mà lè gan líle lóko ẹ̀ anábìnrin má jẹ́ líle má jẹ́ Sahal má jẹ́ tọrọ ọ̀kan lóhun jẹ́ Aswad dúdú anábìnrin má jẹ́ dúdú má jẹ́ abóyà má jẹ́ kọ̀kan àìmọ́ yóò kọ àwọn sàhábà tá nábì yí padà nígbà wọn gbà sílámù nígbà ó kọ eléyìí àṣàtì ọ̀dà ẹ̀yọ́ màá yá ìyàbọ̀ nílẹ̀ Yorùbá àṣàlì ìyàbọ̀ ìtumọ̀ ẹni pé ìyà tó kú tó ṣe kíni nínú ìsìlámù òkú ìpadà òkú ìṣe kíni ìpadà ọ̀kámọ̀ halakina min al-qurun awalam yaraw kama halakina min al-qurun min qabl annahum ilayhim la yarji'un ọlọ́run láwọn tó ti kúrú àwọn ọgọ́rùn ọdún tó ti lọ wọn ò ní padà wá máa àwọn ti lọ ní ẹ̀ tíwájú yà sí lọ́wà tíwájú yà sí ló jábọ̀ kúrò sákúdà yá ẹni bá ti kú ti lọ bọ́bá lájẹ̀nú ọlọ́lájẹ̀nú dé ọjà lájẹ̀nú ni ìyàbọ̀ nínú àwọn okọ̀ tí ọ̀dá táàgbọ̀rọ̀ máa jẹ́ wọn àbá máa jẹ́ nínú fámílì wa Ifásọlá Ifá ó sì ọlá tani máa ń sọlá kúlì láhùn máàlìkà lè mọ́lìkì tani máa ń fọyàn lọ́lá ẹ̀yìn kan wá kan fà pẹ̀lú ọlá ẹlòmíràn àwọn ọkọ̀ ìdílé wa ní okọ̀ fámílì wa ní I have to be like that no you are Muslim
nínú àwọn orúkọ tó wà òun náà ni Ògúnṣe yìí gbogbo tí wọ́n bá ṣe ta ló ṣe Ọlọ́run ló ṣe Ògún lànà ta ní lànà Ifá gbèmí ta ní máa ń gbèyàn àwọn kọ̀yà ń kọjá ma now ẹgbẹ́ ilẹ̀ ní kábọ̀ tó dúró àwọn nítorí pé ìtàwọn mọ̀ ní alhamdulillah àwọn bàbá wọn ní Abdulgani làwọn jẹ́ o Abdulgani nítorí pé ìtàwọn mọ̀ ní àwọn nínú àṣà wa òun náà làwọn nǹkan tí wọ́n ń péjọ sínú òkùnkùn alhamdulillah bàbá wò sínú àwọn tó ń péjọ sínú òkùnkùn àdúgbò lọ́dọ̀ ní ìta mọ̀ pẹ̀lú wọn nídìí bẹ́ẹ̀ èèyàn máa yá mi ọlọ́run ní bí sàlẹ̀ ìsìnmọ̀ ìfúsókò bá dẹ̀ nígbà ọlọ́run lẹ́yìn ìgbà tẹ́ ti ní imán tẹ́yìn ti di muslim ẹ má jẹ orúkọ tí ó kù díẹ̀ káàtó máa nítorí pé nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ a gbọ́dọ̀ máa rìpítì ẹ̀ lẹ́nu wa ọlọ́run ọba ọ̀fẹ́ ifá ọlọ́run ọ̀fẹ́ Ògún ọwọ́ pósìtì ọlọ́run ni wọ́n àdébìnrin ẹ jẹ́ ọkọ̀ tó dáa torí pé wọ́n gbé yìí dìde pẹ̀lú àwọn ọkọ̀ tẹ̀ bá ń jẹ́ òdòwò lè àbá ẹ máa pè wọ́n inú àṣà ní ká máa fi orúkọ ọkọ ká máa fi pè ìyàwó Fatima Ahmad ò ní sọ bẹ́ẹ̀ ó lè ní Fatima o Mrs. Ahmad Mrs. Ahmad ní pé ìyàwó Ahmad àmọ́ kọ́ wá ní Fatima Ahmad kódà ọlọ́run òdòwò lè àbá ọlọ́run bá ní ó kọ bàbá wọn ní kẹ́ máa fi ṣe kíni kẹ́ máa fi pè wọ́n ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀ṣẹ̀ wa láàrin ìṣẹ́jú mẹ́fà tí ó kù tí mo fẹ́ lọ nínú àwọn tí ó jẹ́ àṣà tí àwọn àlùfáà tí wọ́n pè wá sákèsí ìlérí ẹ̀ òun náà ni al-'adatul hasana àṣà yẹn pọ̀ láwọn tí ọ̀dá àwọn náà láàkà wọn lọ lè gbé àṣà kọ̀ọ̀kan sínú Ọlọ́run sọ Ànábì sọ tó bá ti bá mú àmà lò tí ọba ti bá mú àájù ilẹ̀ tó dẹ́ bá ní àmà kàṣà ń bí kọ́dà bá lọ sẹ̀kọ́ pé àlẹ́ kàátán kẹ́ẹ̀ka ló ṣẹ́jú mẹ́fà tó kù lérí àwọn àlàádá tó dá al-'adatul hasana allati aqarraha al-Islam kìí ṣe gbogbo àṣà wa lẹ̀sìn wọn sọ pé ọ̀dá kìí ṣe gbogbo àṣà wa lẹ̀sìn wọn sọ pé kò sí kíni ọ̀dá àwọn àṣà kan bẹ tó dá khudhul afwa Ànábì ní Ọlọ́run sọ fún òun pé máa ṣàmójúkò wa'mur bil-'urf gbogbo ìtọ́jà tí wọ́n ń ṣe tí ò ní ṣokùnfà orí burúkú fún wọn tí ò ní tapàṣẹ Ọlọ́run kó ní ká máa bá lọ́wọ́ wọ́n àrùn al-jahilin àwọn tó jẹ́ta ìmọ̀ kan kú ń bẹ̀ má bá wọn dá sí yẹn nínú àṣà tó dá òní mo ti sọ̀kan lẹ́ẹ̀kan yẹn at-tadawi bil-a'shab ká máa ṣe òògùn òòṣà ẹni bá máa gbó tó máa egbò tó sì máa agúnmu Ànábì ní al-habbatu sawda shifa'un min kulli da egbò habatu sawda Ànábì ní ma mú wòsàn ní ma márùn lọ ìmọ̀ sí ìwòsàn fún yà gbogbo ẹni bá mọ gbogbo àwọn táwí yìí wọ́n náà lọ lè ra zaitun bó ṣe wà yìí sí òróró ni àwọn kìrìsìtẹ́nì kò ní àwọn alámi wàtíní wọ́n zaitun bọ́ọ̀ bá mú lásán ó rò pé àbí èdè kan tún ayé ni yóò sì túnlò tán torí pé kò ní wọ ara àyà àfi kọ́lọ̀ ń fún ẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ náà lóyin bẹ́ẹ̀ ni sẹ́msẹ́m bẹ́ẹ̀ làwọn egbòogi táwọn bàbá wa náà mọ̀ nílẹ̀ Yorùbá ẹ má jà tara wa o ọ̀rẹ́ mi ní lóògùn bá bá kú ọ̀pọ̀ rẹ ní o torí pé mẹ́sìn Ọlọ́run ní ká lóyin Ọlọ́run ní fáàsì ogun ní Quran ogun wòsàn àníbẹ̀rẹ̀ fáàsì abátó sọ̀dá zẹ́tù sẹ́msẹ́m ó wà nínú hadith máwùn sẹ́msẹ́m àti máa ń ṣòro ìbàdà gbogbo àrùn tí máa ń ṣe é tẹ́ bá mú Ọlọ́run fi mú kó bẹ́yẹn ní káńsà tí máa ń mú dáadáa yóò padà kú lára rẹ̀ bẹ́yẹn ní ọ́sà tí máa ń mú dáadáa yóò padà kú lára rẹ̀ bẹ́yẹn ní HIV tí máa ń mú sẹ́msẹ́m Ọlọ́run lè nílò sábà kó kú lára rẹ̀ lẹ́yìn náà àtàwọn ewé àtẹ̀kù tá a bá mọ̀ lọ́jọ́ pé àgbo ni àmọ́ pé níjàkújà níjọ́ àmọ́ kì í ṣe mọ́kúmọ́ bẹ́yẹn bá lo àgbo Ọlọ́run bá aláàmọ́ ń lọ sábà fún ya nínú àwọn àṣà tó dá wàlímọ̀tò nìka òun nìka ṣèyàwó káwá gbèrò á lè nú nìka ha wàdúrí ibùdó fòfò Ọlọ́run bá ní ẹ má ṣèyàwó kọ̀rọ̀ ẹjẹ́ àwọn èèyàn mọ̀ ṣe ẹ̀sìn ló gbìyànwá ẹ̀sìn kan àwọn ọmọ ṣèyàwó kẹsàn tó dé ẹjẹ́ àwọn èèyàn mọ̀ pé ṣèyàwó ẹjẹ́ àmọ̀ pé lágbájá lọ́kọ lágbájá níyàwó tamọ́dò ẹ wá jẹun àbùrámù mọ̀nà ó ṣẹ̀wá ṣèyàwó kọ sọ́fà nàbí alẹ́bìnrin aṣọ rẹ̀ yìí mà dáa Ọlọ́run ṣẹ̀ ṣèyàwó ni alẹ́bìnrin àwọn olè wọ̀lẹ́ òbíṣà
ọ̀yà péjọ ká jẹun kò sì wà níma ìbá jẹ wúlẹ̀ nípa rẹ̀ bá ṣe kíni lọ́ba ká níbẹ̀ sí dé ẹ̀sìn fi ká máa jẹun bí ìyàwó ṣe kíni ó filẹ̀ fún wa ǹjẹ́ aládìsí fún ká máa jẹun lólókù kò sí èyí tó bá wà á máa sọ wọ́n jẹjẹ kújẹ o lẹ́yìn náà ìkàràmù dẹ́ ká máa pàlejò lé ká máa ṣe kíni lárúbá wọn pàlejò lé ká nẹ́bí tó bó ṣẹ́dẹ̀ o lárúbá wọn tanná sí ilé wọn wọ́n tanná síta ilé wọn ó wà dágbé mẹ́wàá àbọ̀ mọ́kànlá nítorí àwọn àlejò tí ó wọlé lóru wọ́n má dẹ̀ ti kalẹ̀kùn báyìí láti Yámánì ní òkè lẹ́fẹ́ o à ń bọ̀ láti ìlú kan ní o ọ̀yá ẹ̀wọ̀ yàrá tí ó wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀ wọ́n ti ṣe ń jẹ kalẹ̀ wọ́n ti wé má sọ àlejò tí wọ́n mọ̀ rí nígbà sí ní onímọ̀ nǹkan náà yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu ẹni bá gbọ́lọ́ nǹkan tó bá gbọ́ orí ìjọ àlùkìyámà kó máa sàkọ́lé àlejò kó sì máa pa àlejò lé lẹ́yìn náà birrul walidayn ká máa tọ́jú àwọn òbí wa ábòbí wa bá roko ábà fọṣọ àwọn òbí wa ábà wọn gbẹrù bí ìyá rẹ bá ń tarú ọba jẹ gírádẹ́tì ó gbèrú lọjà fún bí bàbá rẹ bá ń lọta ó dùkú sí díẹ̀ rọtọ́ bá lọ tó kún náà sàn án tí bàbá rẹ bá ń ṣàgbàfọ̀ ẹ̀jọ̀ lọ ẹ̀jọ̀ lẹ́lẹ̀ fọ ẹ̀jọ̀ lọ ìtí wọ́n ń pè lẹ́yìn tíjú àgbàlagbà nìyẹn à ń sèyẹ kí ẹ̀sìn tó dé nígbà sí ilé oníwà qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ẹ̀sìn dáadáa sáwọn òbí àwọn sọpọ̀ ẹbí pọ̀ nílẹ̀ Yorùbá bàbá ń ṣèyàwó ìmẹ́rán tí ń lọrin bàbá ń ṣèyàwó àwọn bàbá náà jẹ́ ìrìsì ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò bàbá ìyàwó ẹ̀gbọ́n bàbá ìyàwó àwọn náà wà á múlé lọ́tọ̀ ẹ̀rùkú nǹkan ní sẹ́mọ́ lọ ilé ọkọ ní bẹ́ẹ̀ sì ni ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n sì lọ ilé ọkọ adùnra wọn bẹ́ẹ̀ bá ló jẹ́bí ẹrù jẹ́bí amadunu níbẹ̀ sí dé ẹ̀sìn okùn ẹbí dáa púpọ̀ ẹ̀ máa sọ yóò fi rísìkì alẹ́bìnrin tó ní ọba fẹ́ kọ́lọ̀ ọba aláàkọ́ gbà wọn láàyè àrísìkì tí ò ní máa yẹ tọ́ wọn ní máa ọ̀yọ́ sọ aláwọ̀ fi àtàrí yìí ẹni bá kẹ́kẹ́ mi wọ́n gùn pàdé yẹ́sẹ̀ rahima kọ́ máa sọkùn ẹbí bọ̀ kò sẹ́ni kankan nínú wa yìí ká tó gbẹ̀sìn láyé bí abùkátà ẹbí especially àwọn tó lọ́ máa tó gbé gàlá ẹbí ó ní sinmi o wọ́n máa ṣe ń dé iná ni wọ́n máa jáde náà wọ́n wọlé wọ́n tó máa sọ fáwọn yòókù pé wọ́n náà lọ lọ́lẹ́gbàtẹ́ náà ẹni tó bá lówó nú ẹbí ìsinmi rẹ̀ inú àlìjánnà ló wà wọ́n bá pa fóònù ìgbà tó máa fi tàn padà báyìí ó ti rí mẹ́sẹ̀gì bíi 50 wọ́n bá lóun lọ lóò èbó ìndé báyìí àbáyọ́ bá wọn lẹ́nu ọ̀nà ní ọdún ọ́fíìsì wọ́n ti dóde lọ́fíìsì ọlọ́run máa ló ṣe wọ́n ní wọ̀n nìkan láàrin ẹbí ọgbọ̀rọ̀ kan rà wọ́n máa ṣe wọ́n ní wọ̀n nìkan náà ni ó dúpẹ́ kó ṣe wọ́n ní wọ̀n nìkan yìí sọ fẹ́ nìkan jọ ni wọ́n ní wàhálà ti pọ̀jù wàhálà àwọn ẹbí ti pọ̀jù mo ní sọ fẹ́ kọ́ lọ́wọ́ ọba kó ṣe wọ́n bó ti ṣe wọ́n kó ṣe wọ́n bó ti ṣe wọ́n ọlọ́run fẹ́ mọ̀ ní hàn ọlọ́run náà ń sẹ́ni ó sì jíṣẹ́ yẹn láàrin wọn ó wà lórí sinmi rọrùn nídìí bẹ́ẹ̀ okùn ẹbí àtàásí àǹkọ́ kọ́fọ́ ọ̀sẹ̀ ká lè kí wọn ká lè kíra wa ẹ̀pẹ̀lẹ́ o aráfẹ́ragun ẹ̀pẹ̀lẹ́ aráfẹ́ragun ká lè kíra wa fọ́fọ́ inú àṣà ni nígbà tí ẹ̀sìn ní ẹni bá ń ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò fún ní ládàá tọ́pọ̀ rẹpẹtẹ nínú àṣà tó da tẹ́sìn bá ní kíyàwó jẹ́ ọ̀kan lọ àsìkò bí kò sẹ́jú kàbí la ilaha illallah kíyàwó ṣe kiri jama kíyàwó kó ju ẹyọ kan lọ nínú àṣà tó dá ní sẹ́ni wọ́n tó níyàwó kan wò tí ma gbé yà jẹ́ ọ́ ó lè jí bá ó dìbà tó bá fẹ́ kejì ká tó mà pé ìyá ti jẹ́ ọ́ sẹ́yìn ọlọ́ni fáńkì hu máa tọ́balẹ̀ kún ọlọ́run bá ní ẹ̀yin ọkùnrin ẹ̀sà wọn ọlọ́run ò ní ẹ mú wọn ó ní fáńkì hu máa tọ́balẹ̀ kún mẹ́rin nìsa mẹ́tìnà ọlọ́run ní ẹ̀sà wọn ló wí ọlọ́run ní ẹ̀sà méjì ọlọ́run ò ní ẹmú méjì ẹ̀sà méjì tó bá ń sàkótó mú kaná pè ní sísà wọ̀túráàtà ọlọ́run ní ẹ̀sà mẹ́ta ẹ̀kọ́ wọn sọ́dọ̀ ọkọ̀ gan lé kílẹ̀ wọ̀rùbá ẹ̀sà mẹ́rin sọ́dọ̀ wọ̀nyí ní kẹfìtàn láta àdìlú àwọn tẹ́ bá mọ̀ pé ẹ̀ lówó ẹ̀sùn ní agbára ìbálò ẹ̀sùn ní ṣe déédé ọwá ìdá ẹsẹ̀ wá fẹ́ yọ̀ọ̀kan ẹjọ́ ọmọ ní ẹ̀yọ̀kan àmọ́ ìpìlẹ̀ mélòó lọ́nà ní kákọ́ fẹ́ méjì tọ́rọ àwọn pọ̀ jù wá lọ ká máa fẹ́ àwọn obìnrin méjì mẹ́ta ọlọ́run fi ṣàánú àwọn obìnrin tí wọ́n pọ̀ jù ara lílé ilẹ̀ ọlọ́run wọ́n mọ̀ pọ̀ gan wọ́n pọ̀ ládùúgbò ti ń rí la ilaha illallah àmọ́ ẹni tọ́kàn wà ń bẹ̀ ni pé àwọn ń jọ àwọn máa ń fẹ́ wọn ju mẹ́rin lọ ẹnu mistake tó wà ń bẹ̀ nìyẹn lẹ́yìn náà wọ́n á máa fi wọ́n dàgbọ́ ńgbà méjì wọ́n ní tọ́jú wọn
tí bíbá ìyá kọ̀ọ̀kan ní ọmọ tọ́jú ọmọ mẹ́jọ mẹ́jọ tó ṣe kí ni tó bí ìsìláàmù gbé yẹn wá o pípa rẹ̀ bá ka ni kò tẹ́rí sí pípa rẹ̀ bá ka dó lérí ẹ̀yọ̀ kan sí mo ti balance bá jẹ̀má ẹ̀bùn mi ṣẹ́jú méjì sí insha Allah ta'ala káma lọ lè bí aláàrẹ̀ wò alẹ́bìnrin tó bá lọ lè bí aláàrẹ̀ wò láàárọ̀ 70,000 màláìkà ni ó ṣàdúrà fún títí òfin ìrọ̀lẹ́ tó bá tó lọ bẹ̀ nírọ̀lẹ́ sọ́lá alẹ́ ìsàbọ̀nà alifa mẹ́lẹ̀kì 70,000 màláìkà tó ṣàdúrà fún nírọ̀lẹ́ tó fi dárọ̀ lókèjì àwọn máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀gbọ́n mi ń bẹ ní hospital brother mi ń bẹ níka àsáwá ní ìgbẹ̀sí dé ẹ̀sìn ní yóò kú lásà yóò dẹ̀sìn ẹwà gbàládá lérí rẹ̀ lẹ́yìn náà ká máa bá àwọn ìyàwó wa lò dáadáa a máa ń ṣe dáadáa sáwọn ìyàwó wa àmọ́ ẹ̀sìn sọ fún wọn pé kájí ó lékún wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ẹ̀ ṣe dáadáa pẹ̀lú àwọn ìyàwó yín ara dáadáa ni ká máa ṣe dáadáa sáwọn àna wa àwọn brother kan bẹ́ ń gbòòrò sí bàbá kò mọ̀ pé kó wọn máa ṣe dáadáa sáà náà òun ṣe dáadáa sí ìyàwó òun ni kó tó fẹ́ ìyàwó yóò máa fún bàbá ń káàdì yóò máa ra pòròfẹ́sà fún ìyá ẹ̀ yóò máa lọ lè kí wọn yóò máa lọ lè bẹ̀ wọ́n wò yóò máa lọ lè sáńjẹ owó sí wọn ní ọba ti ṣe ákídì nù káà báyìí ọparí nìyẹn kọ́dà àna rẹ̀ ó pè é ní mọ́mí ẹkọ́tẹ̀ ẹjẹ́ kí n pè yí padà ọwọ́ sí ákídì nù káà tán kò sí dáadáa sáwọn àna mọ́ ọmọ mọ̀ pípọ́ mọ́ sí dáadáa sáà rẹ̀ ìyàwó rẹ̀ ló sí dáadáa sí àṣàtẹ́yìn tí ọba ta kẹsìn ẹ̀sìn lòun náà ẹ bá ń tó wí jàmá àṣàtẹ́ ọba ta kó ẹ̀sìn kí ni mo pè ẹ̀sìn ní o al-urufu muhakkama ẹjá ṣe dáadáa ìdákun àwọn tàbá ń fẹ́ ìyàwó ẹjá ṣe dáadáa kí wọ́n máa ròyìn wá dáadáa pé ṣẹ̀ṣẹ̀rẹ̀ àwọn alùsùnà yìí àwọn ń tọ́jú ìyàwó wọ́n tọ́jú àna rẹ̀ o àṣà tó dáa ní o ẹ̀ṣẹ̀ ọ̀tàkó o torí náà ìyàwó rẹ̀ ó dùn àbí kò ní dùn ọlọ́run ti ní wa ashiruhunna bil ma'ruf ṣe dáadáa sí ìyàwó rẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ká máa ṣe fáàrí pẹ̀lú àwọn ọmọ wa tọkùnrin kankan ò dọ́dọ̀ wọn rí kan tó lẹ́lẹ́ ọkọ àṣà tó dáa nílẹ̀ Yorùbá tọmọ bá lẹ́lẹ́ ọkọ tó dáhùn bàbá àdìyá yẹn lójú pọ́mọ yẹn kọ̀ mọ́kùnrin wọ́n wá fún ọkọ ní aṣọ wáìtì kan wọ́n ní wọ́n dì mọ́nú ẹrù ìyàwó wọ́n bá ti fẹ́ ṣe sáà ní lálẹ́ òun ni wọ́n kọ́kọ́ tẹ́ sí di bẹ́ẹ̀dì lẹ́yìn wọn bá tẹ́ mátíráàsì tán wọ́n tẹ́ aṣọ bẹ́ẹ̀dì tán wọ́n wá tẹ́sẹ̀ wáìtì yẹn síbẹ̀ kìí ṣe tó gún kìí ṣe tàṣírí o kìí ṣe tó gún orí ògùn oríṣiríṣi ní bẹ nílẹ̀ Yorùbá wọ́n bá ṣe wáìtì kóra ìrìn kan oríṣiríṣi yẹn ọmọ tí wọ́n bá dọ́dọ̀ ẹ̀rí ẹ̀jẹ̀ ọ̀tà ló níta ẹ̀yàtà ẹ̀sùn yẹn tán wọ́n wá mú lọ ilé àna wọn wá dìsù lọ́wọ́ wọ́n dì ẹ̀rọ pé ẹ̀ṣẹ̀ wàhálà torí wàhálà ní ẹbá fẹ́ tọ́mà tí ẹbá fẹ́ kọ́ mọ́ bá fájì lọ́dọ̀ Ọlọ́run àmì ìyẹn tó bá fẹ́ kọ́ bá fájì nílé ọkọ wọ̀lá iṣẹ́ lè yóò ṣe iṣẹ́ ńlá ní nígbẹ̀síndé ẹ̀sìn wala taqrabu zina innahu kana fahisha èyí tẹ́ ń ṣe yẹ́ dáa ẹ má ṣe ṣìnà ìdí òmù ń ṣe ṣìnà ẹ má ṣe kíni ẹ má súnmọ́ wọn wá bẹ̀rẹ̀ wọn bá nínú àna rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn àṣà tó dá tàn sí ọlọ́jà lè máa ṣe èyí tó kù díẹ̀ káàtó jẹ́ tí ẹ̀sìn gbà lọ́wọ́ wa pàṣẹ kákàlẹ̀ yẹn èmi ti máa yà wá mo ti máa dìsì wá mo ti yọ tẹ̀mú kúrò lọ́rùn ọwọ́ kù sọ́wọ́ títí ẹ̀ ọlọ́mọṣà lè wá jìnnà sí subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.